واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. الحمد لله الذي جعل هذه الأمة أمة واحدة وأرسل إلينا نبي الرحمة محمدا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وتابعين لهم بالإحسان إلى يوم الدين. إن أصدق الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدوك فون ولا وباوا وبا الله ọba tí ó ṣe al-umma nabi ní ìjọ kan ṣoṣo tí wọ́n ń tẹ̀lé anabi kan ṣoṣo tí wọ́n sì ń sin Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo tí wọ́n sì ń kọjú sí kíbùlà ẹyọ kan ṣoṣo tí wọ́n ń tẹ̀lé al-Qur'an ẹyọ kan tí wọ́n sì ń tẹ̀lé hadith anabi wa Muhammad sallallahu alaihi wasallam. ọba tó wá fàwọn náà sínú àwọn umma nabi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Àpadà sí ibú àpadà sí ìgbà tí báyàn téèyàn fi kú nínú ìjọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọlọmọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. ayọ́mayá mi nínú ẹ̀sìn Islam ìtì afẹ́ gbéyàwó láàárọ̀ yìí òun náà ni tawhidu صفوف المسلمين وعلمائهم وأئمتهم وأسبابه وسلبيات الخلاف والاختلافات بين الأمة. àṣepọ̀ unity ìfẹ́nukò láàrin àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá. àṣepọ̀ nígbà ó jẹ́ pé ìjọ kan náà ni wá. kí làwọn nǹkan tá a máa ṣe tá a fi máa ṣe pọ̀? kí làwọn dáadáa tá a máa rí níbi àṣepọ̀ wa? lẹ́yìn náà ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká máa takora wa ká máa jà pẹ̀lú ọ̀rọ̀. àwọn aburú wo ló wà ń bẹ fún ẹ̀sìn wa? aburú wo ló wà ń bẹ fáwọn mùsùlùmí lápapọ̀? èyí tí kò sí irọ́ ń bẹ tá a sì ní tanra wa òun náà ni pé al-umma fi daya. ọ̀pọ̀lọpọ̀ àwọn al-umma tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo nílẹ̀ Yorùbá wọ́n ti ń sọnù lọ látara adamu wahdatul umma, látara àìdúró papọ̀ àìṣe papọ̀ àìní ìṣọ̀kan láàrin wa, láàrin àwa àfà, láàrin àwa tàǹdarí masalasi ayyimatul masajid, láàrin àwọn mudirun, àwọn tí wọ́n darí ilé ẹ̀kọ́ ńláńláńlá nílẹ̀ Yorùbá. lásìkò tí à ń lò lọ́wọ́ yìí ẹ rí i pé eré social media ó kún fọ́fọ́ fún àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lèèyàn máa gbọ́ gbogbo ẹ̀ èèyàn ó sì máa tẹ́tí sí wọn, èèyàn lè gbọ́ tán lọ́dún mẹ́wàá ní tó ti wà lórí social media báyìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ní wọ́n ń takora wọn. tẹ́nìkan bá ní ibi lọ́nà ẹnìkejì ó jáde yóò ní ẹ má tẹ̀lé,
ibi lọ́nà tẹ́nìkan bá ní eléyìí dá ẹnìkan ó dìde yóò ní ìtọ́sọpọ̀ dá yẹn kódà o ẹ má dá lóhùn bọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ wàhálà ti dé wàhálà dé sí ọ̀run àwa àfẹ́sìn àwa tí à ń pe àkíyèsí ká lè ṣe mọ̀rọ́jà ká lè chẹ́kì ara wa ìsànjí ṣe ọlọ́run àbáǹṣe competition gbogbo àwọn tó jẹ́ àlùmọ̀ tí wọ́n kéwú àwọn náà ń bẹ nínú wàhálà ipe àwọn tí wọ́n kú ké àwọn náà ní ẹnu wọn ò kò yí ẹ̀sìn la fẹ́ sìn ẹnìkan ló dá ẹnìkan ní ọ̀dá ẹnìkan ní halali ní ẹnìkan ní haramu ní. ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ọ̀sẹ̀ tún lé ní látara ìròrí oríṣiríṣi táwa nínú mọ́sálásí ta ní àfi mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí tí wọ́n ti panu pọ̀ pé Ọlọ́run sọ ànábì sọ nìkan pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà làwọn máa tẹ̀lé. ńgbọ̀rọ̀ wárí báyìí yọ̀wọ̀ dá kápẹ́ àkéésí tawhidul muslimin bó làwa mùsùlùmí bó láti jọkan àìjọkan wa àdáwò ní fún gbogbo wa kọ́dà ní ti ń pèpè sínú òdodo àìjọkan yẹn ó ti dàdáwò fóun náà nítorí pé òun máa kọ́lé àwọn kan ó sì máa wo tẹ̀lé àwọn èèyàn ń fa àwọn èèyàn kúrò nínú ọkọ̀ ọ̀la pé bọ́ọ̀lẹ̀ kúrò nínú ọkọ̀ ọ̀la ẹni tí wọ́n ní kọ́ bọ́ọ̀lẹ̀ yìí áyà àti àdíìsì ni wọ́n fi bá sọ̀rọ̀ àmọ́ wọ́n ti ta lókìtì fún ní ọba bọ́ọ̀lẹ̀ òun rò pé eré òdodo ni wọ́n ń pè òun sí mọ́ tẹ̀lé wọn òun náà ní tẹ̀lé wọn mọ́ wọ́n ń já àwọn èèyàn kúrò lẹ́yìn àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ ọ̀wá sinmi àwọn ẹni ibú náà sinmi ayyimatul huda wa ayyimatud dalal àwọn aṣíwájú ẹ̀sìn tí wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba òsinmi lọ́sàn-án lóru tó dojoojúmọ́ lẹ́ẹ̀ máa gbọ́ ìgbọ́kúgbọ́ nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń pè náà àwọn náà òsinmi bọ́dọ̀ bá wá rí báyìí yóò da kápá kéèsì ara wa àwa tá à ń pe àwọn tí wọ́n sọnù a gbọ́dọ̀ pa kéèsì ara wa àwọn tí wọ́n ń pè àwọn náà gbọ́dọ̀ kéèsì ara ipe tí alágbẹ̀dẹ tí ń bá ń lu orin lójú kan ó fẹ́ mú nǹkan kan jáde ńbẹ̀ ni gbogbo wa pátápátá la ní bùkátà sákèsí ala nattaqillah ṣé àsìkò ní tó báyìí ká bẹ̀rù Ọlọ́run gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ká ronú kú ká ronú àlìkìyàmà orí social media lẹ́ni bẹ́ẹ̀ bá sí tí ó bá kéwú yanjú yóò fẹ́ sílẹ̀ tí ó bá fẹ́ sílẹ̀ ẹ̀sìn rẹ̀ ó dàrú mọ́ lọ́wọ́ yóò kàn máa ṣe bálabàla nítorí pé gbogbo tá a ti gbàgbọ́ tẹ́lẹ̀ nígbà àdánwò dé àwọn kan ti jáde tí wọ́n ní níta ìgbàgbọ́ yẹn kò rí bẹ́ẹ̀ máa o mẹ́bà ti sọ bẹ́ẹ̀ fún yàn wàhálà ti dé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yín jẹ́ òye wáyé pé ìjọ yìí ìjọ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ummatun wahida ìjọ kan ní ẹ̀dìrà yín mú àyà pọ̀ rẹpẹtẹ tọ́lọ́run ti ń bá wa sọ̀rọ̀ ìpè gbogbo ẹ̀yin mùsùlùmí pátá ẹ̀dìrà yín mú kí ló wá dé tàwa ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé àwọn kan nínú wa wọ́n ti ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí tá Ànábì filẹ̀ fún wa nígbà Ànábì mẹ́lẹ́ ayé sallallahu alayhi wa sallam Ànábì ń pe àwọn sahaba sákèsí yìí sì ń fi wọ́n mọ̀nà gbogbo wọn sì ń tẹ̀lé Ànábì nígbà Ànábì lọ tán bada al-khilaf wa bada'at al-ikhtilafat ó wá di pé eríṣiríṣi àwọn àdánwò yìí wọnú ẹ̀sìn látara àwọn ìròrí eríṣiríṣi al-mukhalifa lil-kitabi wa sunna tí ń yapa al-Qur'an àti sunna tá Ànábì filẹ̀ fígbà tá Ànábì ń lọ Ànábì kò sọ wá sínú òkùnkùn Ànábì taraktukum ala al-mahajjati al-bayda
Ànábì ni mo fi yín kalẹ̀ lérí ojú ọ̀nà tó clean tó sì clear, ó clean ó sì clear, ojú ọ̀nà tó mọ́ tó ní layluha kanahariha, ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ bákan náà ni méjèèjì. sẹ́mọ̀ pé ní táwọn rí lọ́sàn tó bá dòru àlèmárì mọ́. Ànábì ni ó yé wa yí pé gbogbo ohun tó ń filẹ̀ pátá lọ́sàn yóò kílẹ̀ sí, lóru náà kò ní dàrú mọ́ yín lọ. kí ni kan náà? Al-Qur'an wa Sunnah. òun náà ni torchlight tá a fi rí náà, òun náà ni ìmọ́lẹ̀ ọ̀sán, òun náà ni ìmọ́lẹ̀ òru. gbogbo wa náà lágbà pa padà kú, àtàfà àti imam àti sheikh àti mudir àti ustaz àti khalifa àti mukaddam, gbogbo alágbà pa padà kú, gbogbo alásìgbà pẹ́ lọ́wọ́ bí wa pé kí n la wá sílé ayé. Allah bá Allah subhanahu wa ta'ala yín jẹ́ yíwa náà al-Qur'an al-Karim, a'udhu billahi minash shaitanir rajim. Allah bá ní inna hadhihi ummatukum ummatan wahida. Allah bá ní ẹ̀rí ìjọ yìí, Allah bá ní ìjọ kan náà ni o. Wa ana rabbukum fa'budun. Allah bá ní èmi lọ́lọ́run bá yín, gbogbo yín èmi nìkan lọ́lọ́run yín. Ana rabbukum, èmi ní tọ́jú yín, látara bẹ́ẹ̀ fa'budun. nígbà tí èdè ń tọ́jú yín ẹ̀yin náà máa sìn mí. gbogbo aláti gbà pé ẹ̀sìn la wá sìn lé ayé. bóò láti wá sẹ̀sìn ibi tí wàhálà ti dé nìyẹn. gbogbo Facebook, WhatsApp, Twitter àti gbogbo àwọn telegrams ọ̀rọ̀ kún fọ́fọ́. kálukú ó tò síbi tá a fa rẹ̀ bá wà. kódà kò fẹ́ wọ́ọ̀rì pé sáàfà àwọn sọ wà lérí òdodo àbí kò sí lérí òdodo. kálukú tò sọ́dọ̀ àwọn tí ń bá rìn sí. ní tí wọ́n ń ṣe èèyàn ọba àyapa Quran ìbá àyapa hadisi kò fẹ́ gbọ́ mọ́. ṣé ń bẹ̀ ni bàbá tò sí, èmi náà tó ń bẹ̀. ọ̀kan ní tí bàbá bá ń wọná, òun rẹ́dí láti wọná pẹ̀lú ẹ̀. ó sọ jáde lẹ́nu ẹ̀. bí yẹn bá ti bá ìfẹ́ débẹ̀ wọn, ẹ̀sìn ti dàrú mọ́ lọ. ṣebí kọ́ mọ́ bá wọná gan ló ṣe ń tẹ̀lé bàbá yẹn. àwa tá ń pa kéèsì, àwa náà ní bùkátà sí kápẹ́rẹ́ wa sákèsì. àwọn tá ń pè sákèsì, àwọn náà ní bùkátà sí wọ́n sákèsì. ọjọ́ ń lọ. Al-Qur'ani ọ̀dàrú o, àdìsí ọ̀dàrú o, àfẹnitá fẹ́ dátà rẹ̀ rú. ó kílẹ̀ gan gbogbo ẹ̀ pátápátá ìfọ̀kànbalẹ̀ àtàánú Ọlọ́run ló wà ń bẹ. àánú náà kọ́ lọ́mọ́sá fi kárí ẹni kọ̀ọ̀kan wa. Ọlọ́run sọ ní Al-Qur'an al-Karim ń bá gbogbo wa sọ̀rọ̀, ó ní wa'tasimu bihablillahi jami'a. Ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àlùmọ̀ ànábì ẹ dira yín mú, wa'tasimu bihablillah, ẹ di okùn Ọlọ́run bá mú, okùn Islam tá ànábì fi kalẹ̀ ní o, kì í ṣe Islam yìí tí gbogbo wa ń ṣe tó jẹ́ pé oríṣiríṣi ní Islam wa. jami'an ni Ọlọ́run ní gbogbo yín ẹ di okùn Islam mú, wala tafarraqu, ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀, ẹ má ṣe Islam ọ̀tọ̀ọ̀tọ̀. bá a ṣe ń bọ̀ wá sí alikọ́n sí jama, àwọn méjìlá jáde ládùúgbò wa, àwọn kan gba alikọ́ lọ, àwọn kan gba sàlátù lọ. kọ́dà ń bẹ sírí tiwa ń bí ìpè alikọ́ ni kò bá wa láàmú. ìwádìí ti sálámà èmi náà sálámà sí, a ní ma pẹ́ o, torí pé kò sí agbára lọ́wọ́ àfa kan kọfẹ́ ẹnìkan mọ̀nà sójú ọ̀nà Ọlọ́run, ẹnìkan kan lágbára láti fi yàn mọ̀nà. yahdi Allahu li nurihi man yasha. Ọlọ́run ọba Allah fún rẹ̀ ní máa ń tan ìmọ̀lẹ̀ sẹ́mi ẹni tó bá wù ú. kọ́dà ìyẹn sọ́mọ́ ànábì Ọlọ́run pé kọ́ mọ̀nà, ọmọ ànábì Nuhu sọ mọ̀nà. àfa lọ́mọ mi, ànábì Ọlọ́run lọ́mọ mi, ṣé bàbá ànábì Ibrahim mọ̀nà? fámílì ànábì ni wọ́n, sábùjá limana. gbogbo wa la lọ lè máa sunkún ní kọ̀rọ̀, la máa lọ lè sunkún ní kọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run. ipò wọ Ọlọ́run, ìwọ lọ sọ pé yahdi Allahu li nurihi man yasha. ẹni tó bá wu Ọlọ́run ní fi mọ̀nà. Ọlọ́run fi ẹbí tó, Ọlọ́run fi kéwú tó kéwú.
ẹlòmíì kápẹ́ntà ní láàrin wa ọbẹ̀ tí a lè máa mú mi lọ́nà ẹgbẹ̀rún kápẹ́ntà sí bíríkìlẹ̀yà ni ọlọ́run kọ́ mọ́ sí wa lọ́nà o ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa ọlọ́run ní gbogbo yín ẹ fọwọ́sowọ́pọ̀ lérí dáadáa táwọn kan bá ti ní dáadáa ní ẹ̀yin yòókù náà ẹjọ́ ìwọ̀n ẹjọ́ máa sọ ọ́ ẹ má ṣẹbọ mọ́ ẹ má sòsà mọ́ ẹ má jalè mọ́ ẹ má ṣe sìná mọ́ ẹ má mutí mọ́ ẹ̀yin náà ẹjọ́ máa sọ ọ́ kẹ́yìn kankan ẹ má tó máa padà lẹ́yìn yìí pé èyí lè fọtí sógun kì í sáà ti pé yẹn mutí èyí lè mú ọtí kó mu díẹ̀ mbẹ́ kò sáà mú lámùpara àfọ sọ fún wa pé má dá wọn lóhùn ọlọ́run ní ká má jẹ ẹlẹ́dẹ̀ ni kò ní á má fi sógun yóò wá dẹ̀sìn rú mọ́ arábìnrin yẹn lọ́wọ́ yóò dẹ̀sìn rú mọ́ lọ́wọ́ pé ní tẹ́ ka fún wa láti gbà tá a ti ń kéwòn ni pé wọ́n ní ẹlẹ́dẹ̀ òsèkínní ẹlẹ́dẹ̀ ọ̀dà ọlọ́run bá ní ẹran ara yín lọ́wọ́ lérí ìbẹ̀rù ọlọ́run àti dáadáa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má kúnra yín lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ ọmọ pé mùdírù rẹ̀ yín ti ń sọ yẹn ẹ̀ṣẹ̀ ni ó sì mà ó sì dákẹ́ ọ wọ̀ náà lọ́rùn ní tí ìmáàmù sọ wọ́n dà mọ̀ pé ìjà ló délẹ̀ lónídòwe ní tí wọ́n sọ yẹn kọ̀rẹ́tì ó sì ní dansáàkì pé ẹ má sọ gbọ́ dábẹ́ ẹ kóná fún ọ ó sì mà nínú rẹ pé ní tí ń sọ yẹn ṣe kí ni kódà ọwọ́ náà ọlọ́run ní ẹ má ràn ara yín lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ àtọ̀tẹ̀ káfà kan sọ̀rọ̀ gòsì lọ lè bá ẹnì kejì pé ẹ mọ̀ pé yín ní báwí ẹlòmíì ò ní sọ lẹ́nu yóò kàn wá lẹ́kṣọ̀ méjì yóò sì kọ́ tiẹ̀ yóò sì gbèsè gbé ara wọn nítorí sẹ́yìn yẹn ó ti dà wọn àfáà méjèèjì ó ti dà wọn pọ̀ ọ̀kan lọ́lé wọn ò tíráfù lọ́lú wọn ni ó ti sọ eré wọn mọ́ra wọn gbà ó àníyàn tá a bá máa fi ṣiṣẹ́ ọlọ́run ẹja lọ lè wo àníyàn lọ́lọ́run fẹ́ wo innamal a'malu binniyah aw binniyat gbogbo téèyàn bá ń ṣe pátá yóò láníyàn kan téèyàn kọ́kọ́ dà kó tó ṣe àníyàn yẹn lọ́lọ́run fẹ́ fi dájọ́ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ mi wọn ò kọ́lẹ̀ nínú àkọọ́lẹ̀ wa ní banjọ́ àlìkèyàmà torí pé àníyàn tá a fi ṣe kìí sàníyàn torí tọ́lọ́n kọ́lọ́ mọ́sá fọ́sẹ̀ wa mọ́ Allahumma ja'al a'malana khalisatan liwajhikal karim ọ̀rọ̀ gbàdúrà jama ọlọ́run tó sọnù àyà mi oní wa ati'u Allaha ẹ máa tẹ̀lé ọlọ́run wa rasulahu ẹ máa tẹ̀lé ànábì wala tanaza'u ẹ máa jà Allahu akbar ọlọ́run wala tanaza'u at-tanazu' ẹ máa yà para yín fatafshalu ọlọ́run bá ní ẹ fẹ́ẹ̀lì àwọn fẹ́ẹ̀lì àwọn pọ̀ nínú yín ẹ bà nǹkan jẹ́ nínú ẹ̀sìn tẹ́ ẹ bá ti ń ya para yín ọlọ́run ní ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé kíni ẹ tẹ̀lé ànábì ibẹ̀ ọlọ́run darí wa sísìn alikitaabu wa sunna tọ́wọ́ bá ti wà lé alikitaabu wa sunna ìwọ gangan náà ni ẹni tí ń bẹ lójú ọ̀nà ọlọ́run àti tànàbùwà Muhammad anabiwa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni inna Allaha yarda lakum thalatha anabi ni ọlọ́run ọba ó fẹ́ kẹ́ máa ṣe nǹkan mẹ́ta wa yakrahu lakum thalatha ó kórìíra kẹ́ máa ṣe nǹkan mẹ́ta nínú èyí tá a fẹ́ lò ń bẹ̀ anabi ni fa yarda lakum an ta'buduhu wa la tushriku bihi shay'a ọlọ́run fẹ́ràn kẹ́ máa sìn kẹ́sì má sìn nǹkan mi lẹ́yìn rẹ̀ kẹ́ máa pè é kẹ́sì má pè nǹkan mi lẹ́yìn rẹ̀ kẹ́ máa wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kẹ́sì má wàrà lọ́wọ́ lọ́dọ̀ nǹkan mi yàtọ̀ sí ọlọ́run wala tushriku bihi shay'a ẹ má dẹ̀lẹ̀ bọ̀ anabi lọ́lọ́run fẹ́ràn ẹni tí ń sin lọ́run tí ń ṣe kíní tí ń ṣe bọ̀ shay'an anything nínú tọ́lọ̀ ń dá bó ṣe kó kéré tó ẹ má gbé sípò ọlọ́run ẹ má wà ń tọ́ yẹ kẹ́ ẹ wá lọ́dọ̀ ọlọ́run lọ́sọ̀dọ̀ rẹ̀ ó so òwú mọ́ ọwọ́ rẹ̀ òwú lásán òwú tí wọ́n ń tà ní 5 naira 10 naira àwa ní òwú yìí iṣẹ́ kíní ń ṣe ó ní bó ṣe wà wọn bí ìbá ti so mọ́wọ́ ipa ayé ò ní káyàn shay'an ìdáàbòbò yẹn bọ́ lọ́wọ́ kọ́ wá lọ ọ̀dọ̀ Allah súnà kílẹ̀ gan
àmọ́ àwọn àfáà tí wọ́n ń fẹ́ bá súnà jà ní padà wá sọ ìdí tí wọ́n fi gbógun ti súnà nílẹ̀ Yorùbá. àwọn ti di pé bí nǹkan ṣe ń lọ yìí, báwọn èèyàn ṣe ń jí jojoojúmọ́ yìí, bí Islam ṣe ń lọ yìí, ìtàwọn gbé dání kò ní válùmọ̀. ẹ̀sìn táwọn bá lọ́wọ́ àwọn bàbá àtàwọn tí wọ́n ń ṣe tó yapa súnà yóò di àléébù fáwọn àtàwọn bàbá wọn. àwọn wá ń jóye wọn yìí pé khiyarukum fil jahiliya khiyarukum fil Islam. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní àwọn tó tóbi nínú ìsọnù àbí nínú àìmọ̀kan, nínú shirik, nínú kúfù, tí wọ́n bá dálẹ̀, tí wọ́n bá wọnú Islam, wọ́n tóbi ju bí wọ́n ṣe tóbi lọ nígbà tí wọ́n bẹ ní kèfèrí àbí nígbà tí wọ́n bẹ nínú àánú. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní ẹlẹ́ẹ̀kejì wa an ta'tasimu bihablillahi jami'a wa la tafarraqu. ẹ máa sin lọ, ẹ máa ṣẹbọ, lẹ́yìn náà ẹ dìrà yín mú, wa la tafarraqu, ẹ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. baba bímọ ńlẹ̀ Yorùbá, àwọn àfáà méjìlá pàdé, àwọn kan wá jẹran, wọ́n bá sì yọ wáàsí kan ṣe wáàsí, àwọn kan wá gbowó, wàhálà dé àbí wàhálà òde, ẹgbẹ́jọ́ ní brief lecture. ìmí òun ní wáàsí tíntín, yóò ní ọjọ́ ìní ìsọjọ́ wáàsí, ọjọ́ ọpẹ́ ni, àti dúpẹ́ fọlọ́run, kálukú náà ti mọ̀ pé Ọlọ́run ọba ló fún ọlọ́mọ àbí yóò ní tá à ń sọ ni pé ọjọ́ ìní ọjọ́ owó ni, kọ̀mọ̀ bọ́ ọmọ ṣe dàgbà nù yẹ o, Ọlọ́run ò pè é sí nígbà tí ń yegun nínú ẹran summa sabila yassara, nígbà tí ó jáde náà ọba alá Ọlọ́run lòún mú nǹkan òun jáde, òun tóun dín náà lòún tún. yọ wà á máa ranjú máa yín pé ẹ̀yin alùsùn náà yìí àwọn ọlọ́nà mi o. nígbà tí Muawiya bímọ àti Tọ́lá àti Saadu àti Saidu àwọn sàhábà ta ló lè gbowó ń bẹ̀ ṣe ni pé wàhálà dìde yóò wá tàtàrà bẹ̀ yóò máa wá tàfà sí ẹran ọmọ lọ́wọ́ jẹ alùsùn náà ni wọ́n máa bú. ala tattaqillah, ó sì bẹ̀rù Ọlọ́run. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, Ànábì Muhammad ó ṣàlàyé gbogbo nǹkan fún wa, bókù bá kú sí á lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. àwọn ìyá kan sì ń sọ fún mi ní àná pé brọ́dà àwọn kan kú, ibẹ̀ náà ni làwọn kan ti sọ pé káwá sàrà kan tá a ṣe o, àkọ́bí òkú yẹn ló dìde ńlẹ̀ lóní sẹ́yìn súnà, ẹnìkan kan ò ní tẹ̀lé tí jọ́ mẹ́jọ lásòkú. wàhálà ti dé, ẹni tó lọ́wọ́ sókú yẹn àfa kan lòun náà ṣe kíní, lòun náà tẹ̀lé, ẹni tó ní òkú ọ̀dà àfa kan lòun náà tẹ̀lé. nígbà àdíjà kú bóòlù Ànábì ṣe sòkú ẹ̀, ibi tá a dọ̀rọ̀ padà sínú tọrọ òfin ní ṣe kíní tí òfin ní dàrú, wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasul. Ọlọ́run bá ní tẹ́ bá ti ń jiyàn lérí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ dá padà sínú Quran, ẹ dá padà sínú practical Ànábì ni wọ́n pè ní hadith, bóòlù Ànábì ṣiṣẹ́. Ọlọ́run mọ́sá fi wá sínú àwọn tí ó la o, àwọn tọrọ tí yẹ kọ́lọ́ mọ́sá yóò yé àwọn náà, ọlá agbára Ọlọ́run ọba wa. èyí tọ́lọ́ ń pè wọ́n sí Ànábì ń pè wọ́n sí yẹn, ibẹ̀ gan lórí wà fún wọn. Ànábì ní alaykum bil jamaa, Ànábì ní ọdọ́ wọ́n pẹ̀lú kẹ́ẹ̀dìmọ́ àwọn jamaa, kẹ́ẹ̀dìkẹ́ máa dáhùn ẹgbẹ́ eréṣiṣi ilẹ̀ ni wọ́n sọ alaykum bil jamaa. ẹ̀yin tẹ́ jẹ́ wàlírí al-Qur'ani àti sunna, ẹ fọwọ́ so ọwọ́ pọ̀. gbogbo wa náà ni Ànábì sì ń rí fàásì, torí gbogbo wa náà ló filẹ̀, kò pé ẹnìkan yapa Qur'an wa. Ànábì ní wa iyyakum wal furqa, ọdọ́ wọ́n pẹ̀lú kẹ́ẹ̀ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ànábì sallallahu alaihi wasallam ó sàkólé kan lérí ká nífẹ̀ẹ́ ara wa, ká máa ṣe pọ̀, ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. ó yẹ lérí sáfù tá a máa ń tó tá a bá ń kírun. wọ́n lọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ti ṣe kọ́ ọmọ tán, Ànábì ó ní istawu, ẹ̀dọ́ déédéé, wala takhtalifu, ẹ fẹsẹ̀ kóra yín, ẹ má jẹ́ ṣẹ́yìn, ẹ má jẹ́ yapa, ẹ má fi gáàpù lẹ̀ láàrin ẹsẹ̀ méjèèjì, ẹ lẹ́sẹ̀ mọ́ra wọn. fatakhtalifa qulubukum, ẹ má jẹ́ ẹsẹ̀ yín ó yà, kẹ́mi yín náà kó má bàa yà láàrin ara yín. bẹ́ẹ̀ bá ti ń ya ẹsẹ̀ tẹ́ ń sún ẹsẹ̀, oye ẹ sì máa sún fẹ́ tó wà lọ́kàn yín.
ara tí máa jogún fẹ́ òun náà ní kẹ́sì ọmọ ṣe kíni kọ́ máa ṣe déédéé ara wọn. Ànábì tún fi wá wé al-mu'minu lil-mu'mini kal-bunyan. Ànábì fi wá wé ara ògiri. Ànábì tẹ ẹgbẹ́ kan bá ti sílù lẹ̀ ẹgbẹ́ yìí kan yókù náà ṣe kíni kọ́ lálàáfíà mọ́. gbogbo ń ta kó lẹ̀ yìí èrí pọ̀ rẹpẹtẹ àmọ́ torí àsìkò wa tá Ànábì yàtọ̀ Ọlọ́run ti ń sọ fún wa yìí pé àwa mùsùlùmí ọ̀kan náà ni wá ká ṣe kíni ká dira wa mú mu'awwiqati tawhid as-sufuf mu'awwiqatu wahdat al-ummah. kí ló wá fà àwọn nǹkan wo ló fà tá a fi lọ lọ́tọ̀ọ̀tọ̀ àṣepọ̀ yìí àwọn nǹkan wo lójú ó nira fún wa láti ṣepọ̀. ẹ mẹ́jà tanra wa ibi abọ́rọ̀ àgbọ́yé ẹ̀sìn dé yìí kì í ṣe gbogbo mọ́mù ńlẹ̀ Yorùbá lẹ́yìn lè kírun lẹ́yìn kì í ṣe gbogbo mọ́mù ládùúgbò rẹ ló lè kírun lẹ́yìn tóró náà ti sọ pé òun dáfá òun sì ń tẹ̀fá àwọn sóògùn àwúre àwọn sóògùn àjò wọ́n sì ti mọ̀ pé ẹni bá ti ṣẹbọ onírun yóò pariwo dọ́là yóò kìtì ẹ̀ dáńgó tó kìtì ẹ̀ bọ́ bá ti mọ̀ wàhálà dé àbí wàhálà òde gbèsò rà àwọn pípù yẹn àwọn bọ́ìsì yẹn gbogbo àwọn oníṣòkòtò fẹ́ńfẹ́ yẹn ìmọ̀mọ́ ọdún kẹta tẹ̀ ti kírun lẹ́yìn mi ni mo ní bẹ́ẹ̀ ni sà á ní kí ó dìgbà tẹ́ bá da fánù ẹ da yẹpẹ nù ó dìgbà tẹ́ bá kú nínú tàríkà tìjàníyà olùkọ́dìríyà ẹ bá kú nínú ròrí igi dọ́lọ́n ọlọ́run ṣe kínní ọlọ́run digi ẹni bá pe igi lọ́lọ́run torí ò lè jágba tàríkà nínú tìjàníyà àfikọ́ gbà pé igi Allah ni ọlọ́run sì ń lé sakamithlihi shay ọlọ́run bá ní kò sí nǹkan kan tó ju ìwọ̀n ọlọ́run wà lọ́tọ̀ gbogbo tóun dáná wà lọ́tọ̀ ni. alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó já ṣe pọ̀ tá a lè mójútó ká lè bá a ṣe pọ̀ òun náà ni adamul ittifaqi ala tawhidillah qabla tawhid as-sufuf ẹni wọn ò kó lórí tawhid gbogbo àfáàlẹ̀ Yorùbá àtàwọn ìmáàmù lẹ̀ Yorùbá àtàwọn mùdírùn lẹ̀ Yorùbá ni wọ́n kọ̀nfàmù pé àwọn ìsàláwò ọwọ́ lẹ́ni mídíà yìí pé àwọn èsè ẹlẹ́bọ wọ́n sọ bẹ́ẹ̀ síbẹ̀ lórí nínú tó mọ Qur'an bóyá nítorí pé wọn ò fi ṣàkísọ́rùn àbí torí pé àrí wọn ká máa gbé Qur'an ìpèsè sí eréta mẹ́ta lọ́sàn-án gan bóyá nítorí àwọn fẹ́ sọ bẹ́ẹ̀ àwa wá ń jẹ́ òye wọn yìí pé àwa fẹ́ bá yín ṣe pọ̀ abẹ́kẹ́yìn náà bá wa ṣe pọ̀ àmọ́ ẹja kọ́kọ́ pàdé níbi la ilaha illallah tawhidillah qabla tawhidi sufuf àwọn náà ń pè wá pé ẹja ṣe pọ̀ ẹ̀yin lẹ́ ń ta wá àwọn ọ̀tá yìí ẹja ṣe pọ̀ arédè àti ṣe pọ̀ àmọ́ ẹja kọ́kọ́ pàdé níbi la ilaha illallah àwa ní kò sọ́ba tó yẹ ká sìn àfọlọ́n àwọn méjì léèrè nínú ilé tí wọ́n ń sìn mùsùlùmí náà sì ni wọ́n ẹ ti gbà pé wọ́n kọ̀rẹ́tì ẹ̀ ń gbé ìbọ̀rìṣà fáwọn èèyàn tí wọ́n bá fẹ́ lówó wọ́n rìn nǹkan mọ́lẹ̀ ẹ̀ ń fún wọn ní eré eku àti eré asín àgbà kan nínú wọn ó ní eré èèyàn ní kọ́ ọmọ jẹ ó ní sọ orí eré eku àti eré ẹja jíjẹ gbogbo ẹ̀ gbogbo tó bá ti wá jẹ tí èèyàn ní kọ́ ọmọ jẹ lẹ́fù tiẹ̀ tún kéré díẹ̀ nu òun náà mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n ń jẹ orí èèyàn ó dá lójú ó dájú ńlẹ̀ Yorùbá ìpè ráàsù wọ́n máa fi sógun ẹ̀rí yẹn condemn ẹ̀ wá láwa gbé wàhálà dé sáwà ló ní wàhálà ní abẹ́yìn ẹ̀yin tẹ́ gbà pé orí èèyàn yóò jẹ èèyàn lówó orí yẹn gẹ́gbà wà láyé kò sówó lọ́wọ́ ẹ̀ dépò tí ó fi wá aṣọ ẹnìkan dolówó nígbà tí ò mímọ́ ṣẹ́ni pé kò bọ́pọ́ lọ́mú àwọn sì gbàgbé ráàsù ń ṣiṣẹ́ ẹni tí ó sì mú eré èèyàn òun náà mú egbò àtewé ifi ń ṣògùn owó ifi ń ṣògùn ọjà ifi ń ṣògùn awọ́rò ẹ̀yẹ́nu ayé lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti fi ìbọ̀rìṣà lẹ̀ àtẹ̀bọ àlejò sí ẹ̀yọ́ máa pé àṣejẹ́ da àwọ̀ máa sọ pé kò ṣe kíni kò dáa ẹ̀yọ́ máa sọ pé kò burú kéèyàn ó mú un tó ti bàjẹ́ kó fi tún ní tí ò ti bàjẹ́ ṣe eré àti rí nìyẹn àwọn sọ fún wa pé ọlọ́run ò fi àrísìkí sínú eré àti ara bọ́dì ọmọ èèyàn ọlọ́run fábítàgù indallahi àrísìkọ̀ ọlọ́run tẹ̀ bá ń wá àrísìkí
ẹ wá lọ́dọ̀ Ọlọ́run inna Allaha huwa razzaq òun lọ́ba alárísìkì bá sì máa pariwo nìyẹn ẹlòmíràn ni ẹ lọ́rọ̀ mi sọ àfi tawhid ariwo tawhid mo ní tawhid náà lákọ́kọ́ awwaluha tawhid wa sala àwọn bàbá wa níjọ́ òun náà àwọn tọ́lọ̀ ni wọ́n ní tawhid nù wọn wọ́n ní tawhid lákọ́kọ́ ẹ̀sìn lẹ́yìn náà lọ́kàrún thumma siyamu ba'dahu zaka ó ti yá wọn náà bí mo ṣe sọ wọ́n lẹ́yìn náà lọ́kàwẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ kan zaka bọ́ọ̀ bá ti ní tawhid ọ̀lẹ́sìn ológun ò ní tawhid àwọn jálàbí tí ń sóògùn fáwọn èèyàn kò ní tawhid bó láti wájọ sí pọ̀ òun sì ń gbẹ́rẹ́ fáwọn èèyàn a ní gbẹ́rẹ́ ọ̀dà ìwọ sọpọ̀ dáa a ní ìsábì ọ̀dà ìwọ ní ìsábì dáa ọ̀kan ó ní ṣé nígbà tí bàbá àwọn kan tó fẹ́ dálé kéwúlẹ̀ ó ní bàbá àwọn ó ní ọ̀pá masurati tì ọlọ́lẹ̀ wá àwọn àṣírí ẹ̀ máa ń gbé masurati àwọn àdúrà tó wà nù Kùránì àtàdísì òun náà lọ sọ fún rẹ o sẹ́yìn mọ̀ pé téèyàn bá ti sọ fún rẹ kò ní ìdí kásẹ̀ tó máa rà á bọ̀ lọ́rùn mọ́ àwọn bàbá wọn tọkọ wọn ní kéwú wọn ni wọn pa màtúrà títì ṣé ibi tá a fà wọn tá a mọ wòran nìyẹn tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sì ní access sí mídíà ọ̀sẹ̀ àwúre ọ̀sẹ̀ àwẹ̀bí ìpè bí wọ́n ti ń wẹ̀ yóò bí ma láyọ̀ ẹ̀bọ ni wọ́n mi sẹ́rẹ́ gbére ọ̀kan inú àfàlẹ́ Yorùbá náà ni ó ní gbére da irú yìí tí Ìgbòho máa ń gbé sọ́rùn yẹn ọlọ́dà oníkọ́dà Ànábì náà nírú ẹ̀ dẹ́rẹ̀ aṣọ tí wọ́n ṣe látara irin fẹ́lẹ́fẹ́lẹ́ tá Ànábì máa ń wọ̀ sí ìsàlẹ̀ aṣọ tí máa ń lọ sójú ogun náà pè ní dẹ́rẹ̀ ìgbà tó wọ́n tu tíra tiẹ̀ ó ní gbére ọdẹ ni gbére ọdẹ dẹ̀ ní àwọn kèfèrí ni wọ́n máa ń gbé sọ́rùn torí pé wọ́n tó owó ẹyọ sí àtàwọn àdó àti gbogbo àwọn jàǹkáwọ̀ yẹn ó là Ànábì náà ní gbére ẹ sì gbọ́ ẹ tún ṣe ẹ sì gbà para yín náà ni ṣe rí i pé àṣepọ̀ yẹn kò lè rọrùn nítorí pé ẹ̀yin darí àwọn yẹn lọ́nù náà Ọlọ́run àwa fẹ́ mú àwọn yẹn lọ sínú àlìjánà ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ẹgbẹ́ awo àwọn yẹn múlẹ̀kẹ̀ awo wá sí jímọ̀ tí ìmáàmù náà sì rí lọ́wọ́ wọn ìmáàmù ò tó sọ̀rọ̀ tí ìmáàmù bá sọ̀rọ̀ débi ilẹ̀kẹ̀ kò ní kí jímọ̀ mi wọ́n ó lè kí láyé o àmọ́ kò ní kí ní mọ́sálásí tí wọ́n mọ́ àwọn bàbá yẹn wọn mọ̀ yàtọ̀ láàrin Islam àti bọ̀rìṣà wọ́n sì tún kún ẹlẹ́kùnrin sí wọn la ẹtì wọn sínú kòtò wọn ò mọ Ọlọ́run tí wọ́n fi pàdé Ọlọ́run tọ́ ìtawà dúró lérí òun náà ni pé wa man nasru illa min indillah àránṣẹ́ òní wá láti bì kankan àfi látọ̀dọ̀ Ọlọ́run ọba wa inna Allaha azizun hakim Ọlọ́run ọba ní èmi tóbi ju gbogbo ń tẹ̀ ń rò lọ mo sì jẹ gàba lérí gbogbo nǹkan mo sì ní ọgbọ́n àtòye kò sí tí ń lè ṣe wa man nasru illa min indillah aya Quran Ọlọ́run ní àránṣẹ́ òní wá bá yín láti bì kankan àfi látọ̀dọ̀ Ọlọ́run nígbà wa ti gbọ́ yé bẹ́ẹ̀ làwa pa gbogbo agbára ilẹ̀ Yorùbá tì àwa dúró lérí kíní lérí àdúrà láti máa pè Ọlọ́run bẹ́ẹ̀ náà bá ti pàtì àsìpọ̀ Ọlọ́run wa man yatawakkal ala Allah fa huwa hasbuh Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá gbára lé Ọlọ́run bá yẹn ti tó fa huwa hasbuh Ọlọ́run bá yẹn ti tó inna Allaha balighu amri Ọlọ́run ó ṣe tí ó ṣe o nítorí fẹ́ kọ́ da ọ̀dà nítorí fẹ́ kọ́ jẹ́ ọ̀jẹ́ nítorí fẹ́ kọ́ jẹ́ ò lè jẹ́ inna Allaha balighu amri torí pé qad ja'ala Allahu li kulli shay'in qadira Ọlọ́run gbogbo nǹkan pátá kò bọ́kù lọ́wọ́ kádàrá táwọn Ọlọ́run kọlẹ̀ ṣé wà lọ́wọ́ lójú ọ̀nà ni àbáwá wọ́n tó fẹ́ yí kádàrá padà tó fi gbọ́dọ̀ bàbá ológun lọ lÓgbómọ̀ṣọ́ ọlọ́kútọ́nu ẹlẹ́mìí lọ Kaula ẹlẹ́mìí lọ́nu inú oko bọ̀rọ̀nù tawhid ni àkọ́kọ́ tó lè jẹ́ àṣàṣepọ̀ ẹbọ làkọ́kọ́ tí ó ṣe kíni tí wọ́n máa yà wá tẹ́yìn àfẹ́ lẹ́bọ tẹ́ ẹ̀ bá ti dákẹ́ pé ẹ máa polówó ẹbọ àwọn náà ò ní dákẹ́ láti máa takò yín pé ẹ̀ sí lójú ọ̀nà nítorí tẹ́ bá filẹ̀ natawahad àwa ṣepọ̀
ẹlẹ́ẹ̀kejì nínú tí kò jálẹ̀ lásẹ̀pọ̀ òun náà ni al-bid'a fi din, àdádálẹ̀ sínú ẹ̀sìn. Ẹgbọ́n tí mo ní kíni fi din, àdádálẹ̀ níbo sínú ẹ̀sìn. Torí pé àdádálẹ̀ Ànábì ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun. Ànábì ní gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe tó bá jẹ́ sìn tí ẹ̀sẹ̀ pọ́lọ̀ lónìí ẹ ṣe fahuwa raddun mardud, Ọlọ́run nígbà lọ́wọ́ yín. tọ́lọ́wọ́n bá ti gbà ibo ní ojú yàn sí jama, ibo ní ojú yàn sí inú náà ni. A jẹ́ pé ẹni bá ń ṣe bídíà ibo ló fẹ́ wọ̀, ó fẹ́ wọ̀ náà torí pé iṣẹ́ rẹ̀ kò ní tẹ́wọ́gbà. Sáà wà lè máa wo bídíà ràn nítorí pé àwọn bàbá lọ dalẹ̀. Ànábì ni a máa wá òru Laylatul Qadr láàrin mẹ́wàá gbẹ̀yìn. Àwọn bàbá àwọn mújọ́ wọ́n sì kó bàndírì jáde. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna gbẹgbẹ. Allahumma innaka afuwwun gbẹgbẹ innaka afuwwun tuhibbul afwa. Sẹ́yìn làwọn ọmọ bá yín ṣe. Ọlọ́run ò ní jẹ́ ẹ̀ ń wá foríjì ẹ̀ ń lùlù. Ẹ̀ ráwọn ńlá ká ipò yín sákèsì ẹ̀ ń wá foríjì ẹ̀ wá ṣe kíni ẹ̀ wá ń lùlù. Nígbà tó lọ ní akírun sọ́lọ́wọ́n sọ́fà nẹ́bì pé ìwọ ni kọ́kọ́ wọn nírun. Nígbà wọn ní ká ṣe hajj ta lọ́kọ́ wa lẹ́ hajj. Òru Laylatul Qadr tá a bá ń wá ta ní ọkọ̀ wa. Kí lànà bí wọ́n ń ṣe? Ṣé ń tà nẹ́bì ń ṣe lẹ́ ń ṣe yẹ? Bẹ́ẹ̀ bá yí padà ẹ̀ tẹ́ fà tẹ́tẹ́ di. Kò sí tó burú kéèyàn ti ṣìnà kọ́ wá bọ́ sójú ọ̀nà. Kọ́lá kò sá burú kéèyàn ṣìnà rí. Pọ̀tẹ́jà correct. Ẹ jẹ́ bọ́ sójú ọ̀nà. Wala tubashiruhunna wa antum aakifuna fil masajid. Ọlọ́run bá ní ẹ má sún mọ́ àwọn ìyàwó yẹn, má bá wọn láṣepọ̀. Tẹ́ ẹ bá ń ṣe itikaf láwọn mọ́ṣáláṣí. Kí wọ́n ní ká máa ṣe nígbẹ̀yìn Ramadan? Itikaf. Èyàn wá ń lù lọ́lọ́run ṣe itikaf. Sọmọ pé àwọn aláìmọ̀kan nìkan náà ni àwọn tó bá ti ka kéwú àbí wọ́n fi ìwé ka kéwú àwọn ti ródòdó pé àfa yìí ó ti gbégbági. Bídíà ó wà nù àwọn nǹkan tí ń yà wá. Ọlọ́wọ́n ọmọ ṣe náfìlà àwọn ọ̀nàró ń ṣe náfìlà ọwọ́ akásẹ̀ kan sókè ọwọ́ akakúlọ̀ aláwọ̀gọ́rùn lè rákà kọ̀ọ̀kan. Kí làwọn sọ fún? Àwọn ènìyàn tó ń ṣe yẹ kò sí nínú sunna. Yóò ní bóun ṣe bá àwọn bàbá tòun tí wọ́n ṣe nìyẹn. Ní tí wọ́n sì ṣe tí wọ́n fi di wòlíì Ọlọ́run. Mo ní ta ló sọ fún ọ pé wòlíì ni wọ́n. Ayàwó lọ́sọ̀kalẹ̀ lérí ẹ̀ àtàdísì tó fi mà. Ṣé wọ́n máa ń tọ́wà lọ́dọ̀ Ọlọ́run? Ó lò rò pé wòlíì ni wọ́n, ó lò rò bẹ́ẹ̀. Torí wọ́n ní wọn ò ní gba bídíà. Bí wọ́n bá gba bídíà ta ni wọ́n wà fún yẹn lẹ́sàn lérí ẹ̀ tó fi wá di wòlíì. Ẹ̀tàn lásán kẹ́yìn ọ̀rọ̀ dún wọn nílẹ̀ Yorùbá wọn ni ó ti ya wòlíì. Ó bá tẹ̀lé mọ́ ọdún ràn. Bẹ́ẹ̀ bá ti máa láwà ní ewé tó tóbi dáadáa wọ́n ní wòlíì níbọ̀. Kọ́lá tó yẹ bá ní mọ́tò ńlá mọ́tò bíi 50 million ọ̀nà bàbá ṣe di wòlíì ni. A ní kí ló dé ẹ̀rí mọ́tò tó pa kékeré ní mọ́tò bàbá. Bẹ́ẹ̀ bá já wòlíì sẹ́yìn lẹ́ra rú ẹ̀. Mọ́tò tó ọmọ yíbo ti ra bí ogún rẹ̀ lẹ́nu gba délẹ̀ mọ́yìn ọmọ yíbo tí ò fẹ́rí kan lẹ̀ rí. Ìsìláàmù tó fẹ́ ká máa ṣe ní ilẹ̀ Yorùbá nìyẹn. Bídíà wẹ́wà òní jẹ nǹkan funfun òní jẹ nǹkan ẹlẹ́mìí. Bídíà sàrà wà ká mú àgbàdo àti ọkà bàbà pẹ̀lú yọ̀ ká máa wá fọ́n sójú títì. Kí wọ́n ní sórí sàrà yìí o afọ́jú àtàbùké ọfọ́jú ó tó bùké òun ní kọ́ lọ́lẹ̀ fún. Èyàn wà kó sínú wàhálà yóò máa wá afọ́jú káàkiri táwọn tó ń afọ́jú tán yóò tún gbẹ̀yìn àwọn alùbárà lọ pé báyà àwọn eléré yìí tí tọ́jọ́ ké. Irú ìsìláàmù tí wọ́n fẹ́ ká bá ń ṣe ńlẹ̀ Yorùbá ni. Ṣé ìgbà tí wọ́n ṣe sàrà ṣé ànábì ló júwe yẹn fún wa? Wọ́n ní nákàlí ni. Tá ẹ bá mọ nákàlí ẹ lè kó àwọn ẹ lè bá àwọn afá kan kọ́ yín nákàlí. Mọ nákàlí bú téèyàn fi wọ náà yàwó ṣe. Àsìkárù ti tó àsìkárù sọ́bà wal masa. Bídíà ń yà wá. Ìtòsí fa ni pé èmi fẹ́ rántí Ọlọ́run bàbá ní kí n wá jòkó lẹ̀ ó nítorí pé òun lòun kọ́ mi kéwò. Mo lè mi ò jòkó bá yín ṣe zikiri jama yín mà
àgbọ́nú ìlànà nábì pa nábì máa ń kó àwọn ọkùnrin àti obìnrin jọ tó máa dá síkìrì papọ̀ la ilaha illallah la ilaha illallah ala ara kọlẹ̀ fún àwọn náà ń ṣe síkìrì àbí táwọn ń ṣe síkìrì nínú wa à ń ṣe lọ́sàn à ń ṣe lóru àmọ́ àjòkó orú yìí tẹ́yìn jòkó mọ́ àwọn òsì tí aṣọ síwájú mọ́ ẹ mú àyà àtàdísì tó ní kẹ́ ẹ máa tí aṣọ síwájú tó bá fẹ́ ṣe síkìrì àyà àtàdísì tó ní kẹ́ ẹ máa lùlù ní mọ́ṣáláṣí tó bá fẹ́ ṣe síkìrì. àwọn aláwọn ò lè ju bídí alẹ́ àwa náà ní àwa náà ò ní fi súnà alẹ́ àbí àá di súnà mú àwọn náà láwọn náà ò di bídí àwọn bóòlù àṣìṣe pọ̀ èmi máa kọ̀ndẹ́mù pé bídí ọ̀dà òun náà máa sọ pé súnà ọ̀dà ìgbà tá a jọ ṣe pọ̀ òun náà ni pé kájọ padà kúrò nínú bídí ká bọ́ sínú súnà anábì sọ ní iyyakum wa muhdathatil umur anábì ní ọ̀dọ̀wọ̀ yín o àwọn àdádálẹ̀ ń bọ̀ nínú ẹ̀sìn wa fa inna kulla muhdathatin bid'ah gbogbo tí wọ́n ti dálẹ̀ òun náà ni wọ́n pè ní bídíà o wa kulla bid'atin dalalah anábì ní gbogbo tí wọ́n jẹ́ bídíà ànú ni ó padà já sí ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa kéèyàn máa dárúkọ ọlọ́run kó sì ṣubúlẹ̀ kó máa wá yí lẹ́lẹ̀ bí ìgbà tí ẹ̀mí bá gbéyàn ní ṣọ́ọ̀ṣì irú ẹ̀sìn tẹ́fẹ́ ká máa ṣe kíni tẹ́fẹ́ ká máa ṣe nìyẹn ọlọ́run ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run ọba ní rẹ Muhammad bá mi sọ fún ọ yìí pé ẹ̀yin mùsùlùmí tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́fẹ́ kọ́ ọlọ́run nífẹ̀ẹ́ yín fattabi'uni ẹ tẹ̀lé mi Muhammad gbogbo ntọ́lọ́ ní kẹ́ ẹ ṣe pátá èmi ní kọ́kọ́ ṣe síwájú yín ló fi jẹ́ pé tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ká máa béèrè pé bóòlù ànábì ṣe kí ni bóòlù ànábì ṣe tó máa fẹ́ dọ̀rọ̀ ọ̀rọ̀ wọn wá ní ẹlẹ́ ànábì ò ṣe mọ̀lódì ṣé ànábì gun plane àwọn ọmọ ọdún mẹ́ta nínú àwọn ọmọ wa ta ti kọ́ńkéwù àwọn ni wọ́n fún wọn lésì pé ẹ̀sà ọ̀rọ̀ ayé kan bá yín sọ ọ̀rọ̀ ẹ̀sìn ni al-bid'atu fi dunya fil mubahat fi muhdathati dunya ó ní ẹni ànábì ò ṣe Lailatul Qadr sáà ànábì wà gbádá aláìmọ̀kan tó wọ́n tí maslam yóò ní bẹ́ẹ̀ mọ̀ nílò tọ́ ànábì wà gbádá o àwọn púpù yẹn wáyé tí wọn táwọn náà máa wàṣọ tá ànábì ṣe kíni tọ́wọ́ ń gbà yẹn sáà ànábì ń dé fìlà àwọn haúsá sáà ànábì gun plane ebi ẹ̀sìn ànábì gun lọ ẹ̀yin náà ẹ̀gbìn ẹ̀sìn lọ́mọ́ká mo ní yóò dá kẹwàá sọ́dọ̀ àwọn ọmọ tàdírí àwọn ọmọ ibtidayi àwọn ọmọ ọdún mẹ́rin kẹwàá tún kéwúké lábala bídíà kí wọ́n lè ṣàlàyé fún yín pé tá a bá ń sọ̀rọ̀ bídíà kì í sọ̀rọ̀ ohun tá a ń lò ní ayé al-bid'atu fi ddin ṣe bẹ́ẹ̀ sìn ni ẹ̀hìn tani wọ́n fẹ́ sìn rán ànábì tani wọ́n ní kó practice ẹ̀sìn fún wa ànábì ni ó ní sallu kama ra'aytumuni usalli ọlọ́run ní wa aqimu ssalah ìkírun ànábì ni ẹ wò mí bí n bá ṣe kírun ní kẹ́kì bá ànábì bá ṣe sòkú láti ṣe òkúkú àwa ní kò síjọ́ mẹ́ta kò síjọ́ mẹ́jọ àwọn tó ń yarí wọ́n ní wọ́n ládùúgbò ebóku wọ́n ládùúgbò ebóku wa qur rabbi irhamhuma kama rabbayani saghira èyàn kọ́ àdúgbò ebóku báwo àdúrà ń bóku náà ànígbà tí Khadija kú bó la Nábì ṣe ṣàdúrà òkú ẹ̀ àbí ìsìlámù sáà ti dé gbà wọn nígbà tí Hamza kú bó la Nábì ṣe fìdáwò ẹ̀ tẹ́ bá ti rí mú kalẹ̀ á tẹ̀lé yín àmọ́yìn tẹ́yìn ṣe ìyẹn ọ̀dọ̀ àwọn kèfèrí lẹ ti kọ́pì ẹ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́jọ 41 days ọdún kan ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì má kèfèrí àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ sọ́mọ béèrè pé yíjọ ní gbogbo ọ parí ní gbogbo ẹ ti parí sí tẹ̀ ẹni òun náà ti jọ yin àwọn pípọ̀ yẹn o inú wa wá ń dùn jojoojúmọ́ ìpín nínú yín àwọn èèyàn ń wá sínú súnà jojoojúmọ́ kò sáwọn èèyàn tán kù nínú súnà bọ́sọ̀dọ̀ yín eléyìí náà ti tó fún yín pé wàhálà ti dé ẹ lè gbàlejò alùsùnà pé wọn ní alùsùnà mẹ́wàá kan wọn ní àwọn náà wà darapọ̀ mọ́ àwọn àbọ̀ ìlẹ́bọ̀ irọ́ ẹ yà nínú àwọn tí wọ́n ń tẹ̀lé yín tí wọ́n lọ lè di alùsùnà abẹ́lẹ́ ọ̀fẹ́ yìí náà kọ́lọ̀ jẹ́ túbá àwa náà kọ́lọ̀ mú wa dó kọ́lọ̀ mọ́ yẹsẹ̀ wa ẹ̀yọ́ mayami nínú àwọn kan tí ń dá wa lálẹ́ iddi'a'u al-isma lil-ulama wal-mashayikh wa a'immati ad-din as-sabiqin aw al-mu'asirin kéèyàn máa tẹ̀lé àfa àbí kó máa tẹ̀lé mùdírù lékeu àbí kó máa tẹ̀lé imam masalasi kó máa tẹ̀lé ustaz
bóyá àwọn tó ti lọ àbáwọn tí wọ́n ń bẹ kó wá gbà pé wọn ò lè ṣe mistake ìgbé gbogbo ohun tí wọ́n bá ti ń ṣe pátá bọ́ọ̀lù ń ṣe fẹ́ nìyẹn ṣé bẹ́ẹ̀ lórí jama bẹ́ẹ̀ kọ́ ló ṣe jẹ́ pé àwọn gbà pé in tí àwọn bá nínú tírà bàbá tàwọn àti tí bàbá tàwọn kọ sílẹ̀ òun náà lẹ̀sìn in tí bàbá àwọn kọ sílẹ̀ nìkan lẹ̀sìn in tí bàbá àwọn kọ sílẹ̀ kì í ṣẹ̀sìn ṣé gbogbo ẹ̀sìn ní ipa bàbá ká ma hawala ilma jami'a ahadun law walau marasahu alfa sana ẹ̀yin náà lẹ́yìn kọ́ wa wípé kò sẹ́nìkan tó lé ní gbogbo mọ̀ ìbá kéwú lẹ́gbẹ̀rún ọdún bóòlù èèyàn sọ wá sọ pé àfa àwọn ò lè ṣe mistake ìmáàmù ò lè ṣe mistake wa huwa bashar ẹ̀dá ni bàbá Sheikhul Islam Ibn Taymiyyah rahmatullah alayhi wọ́n fọwọ́ sí pé èèyàn lè hàn tú tó bá jáyà Qur'an sáwà wá ń tẹ̀lé wọn sí wọ́n hàn tú bí wọ́n bá hàn èmi ọ̀hán o nítorí bàbá ọ̀sọ́ fún wa pé ànábì ní ká máa hàn tú ṣé bàbá wa kú láàfà wa mujtahid yusibu wa yukhti èyí ó gbìyànjú ni pé ń gbọ́ jáyà Qur'an èyí sì lè gbìyànjú kọ́ bọ́ sójú ẹ̀ nígbà míì lè gbìyànjú tí ò ní bọ́ sí ojú ẹ̀ ọ̀dà tí bàbá wa ni mo mú wáyé Sheikhul Islam Ibn Taymiyyah rahmatullah alayhi afa gbogbo afa àti ìrírun wọn láti gbà tí wọ́n ti kú Ibn Taymiyyah rahmatullah alayhi gbogbo àwọn afa tó gbádùn tí wọ́n ń ṣe ní ẹ̀sìn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ṣe tíra náà tó pọ̀ àmọ́ bí wọ́n ṣe mọ kí ó tó ní ṣe màásùmù ni wọ́n gẹ́rù màásùmù kì í ṣe ń tà sọ kú òun bí mistake gbogbo àwọn àyè mọ̀ pátá gbogbo wọn tẹ́ ẹ bá tójú bọnú fẹ́kẹ̀ ẹ máa rí ibi táwọn afọ́ ti máa sọ pé Imam Malik ò ẹ̀rí wọn ò fẹsẹ̀ múlẹ̀ ń bí ẹ jẹ́ àtẹ̀lé ti Ṣáfì ẹ máa rí i pé wọ́n ní Imam Ahmad bin Hanbal bí wọ́n ti já àfa sunna tó Imam Ali sunna láàrin yìí ẹ̀rí wọn ò kún tó ẹ jẹ́ àtẹ̀lé ti Imam Abu Hanifa bàbá Hanifa ti jẹ́ àgbà gbogbo wọn tó àyèmáyé àwọn àkíyèsí táwọn àfa pé Abu Hanifa lọ́nba kẹ́ wọ́n gbìyànjú àmọ́ èyí tí wọ́n sọ yìí wọn ò fún alẹ́ rí lérí ẹ̀ ìtọ́jú ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ni pé ghayru bi ma'sumin bẹ́ẹ̀ náà wo àwọn afa salafiyun as-salafiyyatu ma'suma wa laysa al-ulama'u as-salafiyun bi ma'sumin ojú ọ̀nà àwọn sahaba ojú ọ̀nà ta sọ ni ojú ọ̀nà nabi ni ojú ọ̀nà islam ni nàgbẹ́ salafiyya ẹ ráwọn tí wọ́n ń practice ojú ọ̀nà yẹn pé àwọn fẹ́ ṣẹ̀sìn bí àwọn sahaba ṣe ṣe àṣọ àwọn bá ṣe sọ ojú ọ̀nà yẹn o àwọn lè ṣe mistake èyàn gbọ́dọ̀ gba mistake bàbá rẹ̀ ní mistake tí gbogbo èèyàn máa tẹ̀lé pé bàbá tòun ní nìkọ́ bò sí nínú ẹ̀sìn ṣé bàbá rẹ̀ ló sọ ṣé bàbá tèmi sọ ṣé bàbá tiẹ̀ sọ ṣé bàbá àfa mi náà òun náà sọ kágun náà lọ sá ní bàbá kálukú lọ́la àfa á padà sínú ẹ̀sìn ni pé ìjẹ́ nìkọ́ bò ń bẹ lásìkò ànábì àbíòsí ànábì la tantakbil mar'a al-muhrima obìnrin tó bá fẹ́ ṣe hajj tó bá wà ní ihram nínú àníyàn ihram ànábì ní kọ́mọ̀lẹ̀ nǹkan mójú gbà wọn táwọn yẹn bá ti ń bọ̀ yóò máa wọlé báyìí yóò ṣe gẹ́gẹ́ báyìí ìyàwó Aisha ní táwọn yẹn bá kọjá á máa wọlé báyìí ara ṣe gẹ́gẹ́ ànílẹ̀ mójú o tí wọ́n bá lọ tán á sì jú sókè ànábì ní kí wọ́n máa lò tí wọ́n bá ń ṣe hajj lọ́wọ́ kí ló ń gbọ́ yín bẹ́ẹ̀ tí wọ́n bá parí hajj kí ni kán ṣe ká máa bá nǹkan wọn lọ èmi wọn ní ká máa wọ ṣòkòtò yẹn àwọn ọkùnrin sẹ́mi wọn ní ká máa wọ ṣòkòtò yẹn síta bá ti parí hajj àní wọ ṣòkòtò bá àbírú àdáwò lélẹ́yìn bí kéwù ọba tó kéyìn lọ lè kéwù sí wọn ní kóbìnrin ọmọ wọ ìbọ̀wọ́ tí máa ń ṣe hajj lọ́wọ́ tó bá parí hajj tán kí lànà bí sọ fún yẹn ó fìrì láti wọ̀ ní tí wọ́n máa ń sin wájú ànábì tá ànábì ọkọ̀ dẹ́mu rẹ̀ kí ni wọ́n ń pè ní ẹ̀sìn wa àdísì kéwù ni ò tó ọlọ́mọṣẹ́ ìṣàánú wa Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́wọ́n bá ní ẹ máa bẹ̀mí kú ọlọ́wọ́n bá o má gbà wá mú o àwọn wo ni wọ́n sọ̀rọ̀ yín àwọn ẹni rí àkọ́kọ́ ipe tá a bá gbàgbé ọlọ́run foríjìn wa tá a bá ṣe mistake foríjìn wa àwọn sàhábà ni ọlọ́run ní ká máa sọ̀rọ̀ yìí ká tó wá pé àwọn àlùfáà ti wa
ní Maka kátó wá pa àwọn afáwa ní Cairo kátó wá pa àwọn afáwa nílẹ̀ Yorùbá ń bí a ní bí bàbá ṣe gbé kalẹ̀ yẹn báwo ṣe máa ṣe táyé parẹ́ nù mo ní ẹ sì máa yẹ̀yẹ́ táyé fi parẹ́ torí ní tẹ̀sán ni pé bàbá yóò lè ṣe mistake tó bá yẹ kí bàbá yín bá lè ṣe mistake ni ó yẹ kẹ́ ẹ ti mú mistake mẹ́ta mẹ́rin wá fáwọn yẹn pé àwa ti correct eléyìí o àwa ti correct eléyìí o irọ́ o ẹ fi lẹ̀ bẹ́ẹ̀ bá a ṣe máa rún gbó lọ́nu sáwọn mọ̀mọ́lọ́wọ́ ilẹ̀ Yorùbá ẹ máa rún gbó lọ fún wọn àmì náà bá ti kéwú òun kú ojú ọ̀nà burúkú Ọlọ́run wa idha qila lahum ittabi'u ma anzalallah tí wọ́n bá sọ fún wọn yìí pé ẹ tẹ̀lé ntọ́lọ́n sọ kalẹ̀ nínú Qur'an qalu bal nattabi'u ma alfayna alayhi aba'ana wọ́n ní ìtàwọn bàbá ti wá filẹ̀ fún wa làwọn máa ṣe kínní ní làwọn máa tẹ̀lé mẹ́tẹ̀ sọ́fà nàbí makani bàbá yìí náà ni bàbá ọlọ́mọ sábà kẹ́wọn bàbá wa kọ́lọ́mọ bá fẹ́rí jì wọn gbogbo dáadáa yìí tí wọ́n ṣe inú ẹ̀sìn kọ́lọ́mọ bá gbà lẹ́sìn fún wọn tíra pọ̀ nígbà tí wọ́n wà tíra ti pọ̀ ń sin jama gbogbo tíra kan wọ́n rí gbà yẹn wọ́n pàdé ìsìn míì ní sọ yìí tí ò lálàáfíà wọ́n pè míì ní dọ̀yìfù tó lálàáfíà wọ́n dájọ́ àwọn ìdájọ́ míì tó bọ́ sí wọ́n dá àwọn míì tí ò bọ́ sí èyí máa wálé kó mọ nínú àwọn ó ṣe wá jòkó sí ní tí àwọn bàbá ti ṣe láti 70-100 years ago àníyàn wọ́n sì da àwọn bàbá yẹn wọ́n gbìyànjú ní tí wọ́n rí ni wọ́n sọ ní tí wọ́n rò pé òdodo ni wọ́n kọ́ lẹ̀ àfàwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣagídí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó ṣagídí nù wọn o àwọn yẹn mọ̀ wọ́n rí nǹkan o wọ́n lọ Mọ́kà wọ́n kó tẹ́lá fún wọn wọ́n dànù ìrora àwọn yẹn ò lè bọ́ lọ́wọ́ yà èmi ò dájọ́ yà fún wọn o torí ìmọ̀ bí wọ́n wà wọ́n lè ti túbá àmẹ́ni tó bá dódodo tí ó sì wá tẹ̀lé òdodo yóò jìyà wọ́n kó tẹ́lá dé yọ́ máa wá bún àwọn èèyàn aláwọ̀ kátìrà Mọ́kà kátìrà Mọ́kà ìbùlẹ̀ sí ti wájà bá láti lè fẹ̀ ẹni bá lóye kátìrà Mọ́kà ọ́fẹ́sì jàmbá kan ni torí àwọn èèyàn parọ́ àwọn sọ bó ṣe rí gẹ́lẹ́ sínú tíra ni alámọ̀sábà tó wọn ṣe àtàwọn náà nínú àwọn kan tí ń fa tí a fi ṣe pọ̀ adamu al-i'tirafi bil khata ká ṣe mistake ká má gbà pa ṣe mistake àbí ká ṣe mistake ká padà wá rí pé mistake ni ká má kọ̀ rẹ̀ tiẹ̀ mọ́ ẹni bá ń ṣe yẹn láyà gan ìmáàmù ní ṣe ni ó láyà gan mùdírù ní ṣe ni ó láyà gan àfáà ní ṣe ó láyà gan ó padà rí pé kí níyàn ọkọ̀ rẹ̀ tí ó sì fa wọn yẹn lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀dẹ̀ balẹ̀ tó sì mọ̀ pé ó kú al-i'tirafu bil khata fadila kéèyàn orí mistake kó sì náà mo ṣe mistake nígbà báyìí lérí ọ̀rọ̀ báyìí mo dájọ́ ńgbà kan báyìí ọlá ni fún ọlọ́dọ̀ àwọn tó ń bá sọ̀rọ̀ ọlá ni fún ọlọ́dọ̀ ọlọ́ nítorí pé ìjọ ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn máa ń rúgbó lọ ìwọ lọ sọ wọn nù ọlọ́run wa idha qila lahum madha anzala rabbukum ọlọ́run ọba ní wọ́n bá bí wọ́n pé èwo lọ́lọ́run ọba tún wá sọ̀kalẹ̀ yìí qalu asatirul awwalin àwọn kèfèrí wọn ní àwọn irọ́ táwọn ẹni ìṣáájú pa náà ni ó tún sọ pé wọ́n sọ̀kalẹ̀ fóun náà èyí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ní wọ́n pe Kùránì nírọ́ wọ́n tún wá sọ fáwọn èèyàn pé irọ́ ní ń pa o mọ̀ọ́mọ̀ irọ́ ní ń pa o àlọ́ ni gbogbo ti ń sọ ẹ má bìlífù ẹ o ọlọ́run lè yahmilu awzarahum kamila ọlọ́run bá ní ẹsẹ̀ lẹ́ni tí wọ́n sọ yẹn àwọn ni wọ́n dá nǹkan wọn rù yawmal qiyama wọ́n rù ní pípé ọlọ́run wa min awzari alladhina yudillunahum bighayri ilm gbogbo àwọn tí wọ́n ṣì lọ́nà dèdí ẹ̀ṣẹ̀ tá a fún ẹnì kọ̀ọ̀kan wọn táwọn yẹn ò sì mọ̀ pé wọ́n ń ṣì àwọn lọ́nà ni á dìrú àwọn tó ṣì wọ́n lọ́nà ẹ wo ẹrù tí ń bẹ ní ọrùn àfáàmì ilẹ̀ Yorùbá ní lẹ́yìn ìgbà tó ti rí i pé òdodo ọ̀rọ̀ ni ó sì dákẹ́ ó padà sí tíra ó padà rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá ń bàjẹ́ nínú àdìsí àtàyà Kùránì yẹn àìmójútó mọ̀ tó àìkátìrà tó òun náà ní fa wàhálà yẹn ló sì jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ tú al-Qur'an kó lè ra tafasir al-ulama àwọn ìtumọ̀ Kùránì táwọn àfáà ti tú nínú àwọn tí wọ́n súnmọ́ àwọn tó súnmọ́ àwọn sàhábà ibẹ̀ lẹ́yìn ó ti rí òdodo lẹ́yìn náà tí wọ́n fẹ́ tó hadith shurul ahadith àwọn àlàyé àdìsí tí wọ́n ṣe tó jẹ́ pé àwọn tírà yẹn tóbi báyìí tí wọ́n fi ṣàlàyé níta ànábì gbà lérò ní tí ànábì sọ ń bí ni òun náà pọ̀ rẹpẹtẹ káyàn lọ lè rà á ẹni máa fẹ́ jà fáà gidi yóò máa ṣe al-azwu ni yóò máa padà sí ọ̀dọ̀ àwọn tó síwájú wa nínú àwọn tó súnmọ́ àwọn sàhábà ìtumọ̀ tó máa fálù Kùránì náà ni wọ́n máa fún ìtumọ̀ tó máa sì fún àdìsí ni wọ́n máa ṣe kíní
ní ọmọ fún torí àwọn yẹn súnmọ́ àwọn sàhábà ju àwọn tó wà ní ilé ayé ń sin lọ. nínú àwọn kan tí ń dá wà lálẹ́ òun náà ni al-imanu bi ba'd al-hadith wal-kufru bil ba'd kágbà hadith kan gbọ́ kálá nígbà kan wọ́n yu'aku anil mawludi yawma sabi'i wa yuhlaku wa yusamma yu'aku ọgbà hadith yẹn gbọ́ ọlọ́ hadith yẹn dá o wọ́n ní ká máa pẹran tá a bá bímọ ká fa irun eré ẹ̀ ká ti ṣe kínní ká sọ ló kọ àwọn hadith tó mú ẹran wáhùn hadith ń dá hadith tí yá máa jẹran inú tíra tó ti kà á ibẹ̀ náà ni wọ́n ti sọ pé má asfala minal ka'bayni minal izari fafin nari tí ṣòkòtò àbẹ̀wò ọkùnrin bá kọjá kókó ẹsẹ̀ yóò wọ ẹnẹ́kó tó wà lè janna yóò ní àwọ̀ ọgbà yóò bala kaimu ani kò bala kaimu báwo ani wọn ni kò má wọ ṣòkòtò lẹ̀ Ọlọ́hun bá Allah subhanahu wa ta'ala ó ti sọ̀rọ̀ wọn ní al-Qur'an kọ́lọ̀ musa wọlé àánú ẹ̀kọ́ bá tọ́ wọn sọ́nà Ọlọ́hun bá ní afatu'minuna bi ba'dil kitab ẹ máa gba apá kan tẹ́lá gbọ́ wa takfuruna bi ba'd ẹ wàá ṣe kèfèrí sí apá kan ẹ pa kan tì ìgbẹ̀yìn òbílẹ̀ fẹ́ fama jaza'u man yaf'alu dhalika minkum kí ni ẹ̀san ẹni tó bá ṣe ń tẹ̀sí Ọlọ́hun ní illa khizyun fil hayati dunya ẹ dẹni yẹ̀yẹ́ láyé ni Ọlọ́hun máa yẹ̀yẹ́ yín ni tẹ́ bá ti bìlífù mi lápá kan tẹ́ pa apá kan tì ntọ́lọ́n sọ fún ọ nìyẹn wa yawmal qiyamati yuraduna ila ashaddil adhab ẹ wá jìyà tó gbóná lójú al-qiyama tẹ́ bá ti lè fi apá kan tírà lẹ̀ tẹ́ wá bìlífù apá kan yín tó ṣẹlẹ̀ ní pé ìfẹ́ inú wọn ni wọ́n ń tẹ̀lé látara pé gbogbo àwọn àdìsí tó bá ní í ṣe pẹ̀lú ẹbọ tí wọ́n ń ṣe wọ́n làwọn ò bìlífù ẹ̀ àdìsí tó bá ní í ṣe pẹ̀lú pàró wọ́n làwọn ò gbàgbọ́ àdìsí tó bá ní í ṣe pẹ̀lú àwọn bídíà àdádálẹ̀ wọ́n làwọn ò bìlífù ẹ̀ àmọ́ àdìsí tó bá ní í ṣe pẹ̀lú ìfẹ́ inú tiwọn ní tí wọ́n fẹ́ ṣe inú ẹ̀sìn ìyẹn nìkan ni wọ́n gbàgbọ́ àwọn wa sọ pé irọ́ ni wọ́n pa gbogbo ẹ̀ pátápátá udkhulu fi sílímì káfà tó bá fẹ́ sí Islam gbogbo ẹ̀ ló gbàgbọ́ bó o ṣe ń jẹran bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa ká sókòtò sókè wọ́n da nǹkan rúlẹ̀ Yorùbá gan o wọ́n ní ṣé ó wà ní Quran ẹnìkan jẹ́ oní ẹnu wọn ní màláíkà ò ní wọlé tí fọ́tò bá wà ẹ máa fi fọ́tò kọ́lé yín o ṣé ó wà ní Quran mo ní kò sínú Quran kò sínú Quran lóòótọ́ inú àdìsí ló wà ìsóúnjálù wàlá nínú súrà wo ló wà òun náà sọ pé kò sínú Quran ṣé tọ́ bá wá sóò ní tálù wàlá ṣe yóò lọ wọ́n tún ṣe kò sí sínú Quran náà yóò ní ó wà nínú àdìsí àwọn náà wá sọ fún pé ó wà nínú àdìsí pé màláíkà ò ní wọlé tí fọ́tò bá ṣe kí ni fọ́tò bá wà ẹ wo ọ̀nà tán gbà da ìṣirú. wọ́n sì mọ̀ pé Al-Qur'an àti àdìsí méjèèjì ọlọ́mọra àwọn ọlọ́run ni ẹlẹ́ẹ̀keje itikhatu al-muharramat matijara aw masdara riskin al-ishtirzaku bil muharramat etí ó fi di pé ẹnu òkò ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn fi ń jẹun àwọn nǹkan èèwọ̀ ni àwọn àfáà kan máa pariwo pé èèwọ̀ lọ títí tà àfáà kan máa sọ pé aláàjì máa dá wọn lóhùn òun sá ti máa ṣe fi sabilillah kó wọn torí pé òun fẹ́ jẹ ìpè ọ̀nà tó ń gbà jẹ nìyẹn ẹ wá ní kò dáa Ọlọ́run ló sì ní ọ̀dà tọ́wádé pé àbá ń ṣe wá aṣọ ọtí ni ṣé ẹ̀rọ alájà kan àbá alájì kan jẹ́ ọmọ mutí àbí jẹ́ ọmọ ta ọtí nígbà tó dé pé ìmáàmù gan òun gan lo síláàbù tí fi ń lo sẹ́ wọ́n ní àmú wàá fi ń lo sẹ́ ni o gbogbo eléyìí wọn ò lè takò nílẹ̀ Yorùbá kọ́lọ́mbà tún wọn sí kọ́tà wa náà ṣe ẹni tó dé pé ṣíríkù ní fi ń jẹun yóò ní ẹ̀fẹ́ bá sẹ́hun jẹ ẹni tí ń tẹ yẹpẹ̀ tí ń dáfá yóò lè fẹ́ bá sẹ́hun jẹ ní sepọ̀ ẹni yẹpẹ̀ ọ̀dà ẹni ká máa dáfá ọ̀dà income kò sẹ́nìkan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí income rẹ̀ tí ó dákẹ́ ìpín income tàwa nù ní tí wọ́n ń pè ní income yìí ọwá jẹ́ ntọ́lọ́wọ́n bá aláàṣẹ léwọ̀ àbí tí ò sínú ẹ̀sìn wa látara bẹ́ẹ̀ ìbò ti so mọ́ jíjẹ mọ́mu yẹn wàhálà ti dé yọ máa sọ fún yín pé àfa ẹ má mẹ́nu bá a máa o ní táwa ń jẹ́ nìyẹn o kọ́lọ́mọ́sá bá fi wọ́n mọ̀ ní àtàwa náà al-ghuluw fi ddin ẹlẹ́ẹ̀kẹjọ òun ni àṣejù nínú ẹ̀sìn èyí ń bẹ lọ́dọ̀ wọn àwọn tí wọ́n máa ń pe ṣéwù lọ́lọ́run ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ń pàpè mọ́ra súnà kullu bid'atin kufur àṣejù ó lẹ́ni lọ́wọ́ fi spoon jẹun
olóòtú di kèfèrí tó bá sì kú yóò wọ náà gbére sunna ní sìnkpẹ́rẹ́ olóhùn sunni sínú sunna nìyẹn wà ó ti sàṣejù bàbá wa ń sọ pé má máa sọ̀sọ́ kú sọ mọ́ bídíà pín sí méjì bídíà tí ń sọ yẹn di kèfèrí àti tí ń sọ yẹn di kèfèrí al-allama sheikh Salih al-Uthaymin al-allama Nasir al-Albani al-allama sheikh Abdulaziz ibn Baz al-allama sheikh Abdullah Jibrin wa ulamauna salafiyun àwọn afẹ́sìn wọ́n ní bídíà pín sí méjì èyí tó sọ yẹn di kèfèrí àti èyí tó sọ yẹn di kèfèrí kí wọ́n pèrún tán kéèyàn wá gbé máìkì kọ́ máa ní kò ká alálùwàlá mọ́sáfúra ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ bídíà ni àbí kèsè bídíà ṣé wọ́n sí lásìkò ànábì ẹbí kálukú máa ka Kùránì àwọn yẹn náà fìlà ni nígbà tí pèrún ẹ ti pè wọ́n náà èwo tún ní ẹjọ́ kéèyàn wá ní ẹni tí ń sè yẹn yọ wọ náà kò ní jáde mọ́ nítorí pé ó ní kò ká alálùwàlá ẹlẹ́sẹ̀ ni o òní bídíà sáré kí bídíà yẹn ọ̀sọ́ di kèfèrí yóò jì ẹsẹ̀ rẹ o ẹni bá ń dá ìmí ilẹ̀ nínú ẹ̀sìn wa àmọ́ kì í ṣe gbogbo ẹ̀ ní ṣe kíni òní máa yọ̀yàn kú nínú Islam mo fi spoon jẹun ó ní mo ti dán ọmọ náà gbére kí lè yìí ní ṣe pẹ̀lú kúfùrù ó sì kéré parí ó sọ pé ọba sì fọwọ́ jẹ kó lè gba aládá ó sì kéré parí pé ọba fọwọ́ jẹ kó tó ànábì máa ń láka tá ànábì bá ṣe tó bá jẹun tán ọba láka nítorí pé òfin tẹ̀lé ànábì ọgbà aládá sẹ́ńpé tó yẹ kó sọ nìyẹn àwọn yẹn ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá náà tí wọ́n dàn kan rú àwọn kan jáde ńlé wọ́n jáde lọ alọ́dún kan lòun tó wálé oṣù mẹ́rin ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n ní fojú kan yóò ní ẹ máa bọ́ lọ́hún yín ọlọ́run bẹ pẹ̀lú yín sáṣejù kọ́ ǹjẹ́ mọ́ àlùgùlù lẹ́yìn náà àtàsáòlù ká máa fọ tẹ̀tẹ̀rẹ̀ mẹ́sìn ibi àwa náà ń ṣe Islam bọ̀tẹ̀ kébùlù àwa lè lo àwa náà ń ṣe Islam àwọn olè lo jalibaabo obìnrin ọlọ́run ní yudinina alayhinna min jalabibihin irú àwọn yẹn ṣe tẹ́ ẹ bá wọn sọ fún wọn ní ẹ báwọn kan wọn ò kírun ẹ báwọn kan ní wọn ò ṣe ẹ̀fìn kankan lérí ẹ báwọn kan ní wọ mínísíkẹ̀tì ní wọ ṣòkòtò òun tó wá wọ yàǹkárá òun ra fi fẹ́lẹ́fẹ́lẹ́ òun lé ẹ tún sọ pé òun ò tí ì ṣètò lòun bá tún bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa ní wọn ní aláṣejù làwọn pípù yẹn òun ní ti ń ṣàṣe ètò nídìí bẹ́ẹ̀ ìyẹn kọ̀ rẹpẹtẹ torí àsìkò wa nínú àwọn àkíyèsí tó jẹ́ àmà yàrá wa àtọ́ànù fi shakhsiyatil mad'uwi káfẹ́ pé yẹn sákèsí ká máa wá máa tẹnubọ̀ jọmọlúwàbí rẹ̀ ọ̀fẹ́ pé yẹn sákèsí nítakò ẹ̀sìn lóòótọ́ má tọwọ́ bọ̀ jọmọlúwàbí ẹ̀ ní tí ń bàjẹ́ ní kò ṣe kíní kò ṣàtúnṣe rẹ̀ torí tó bá tọwọ́ bọ̀ jọmọlúwàbí rẹ̀ kò ní gbọ́n tán sọ mọ́ kí wọ́n á lè rè rẹ̀ nígbà tó bá yàn sọ̀rọ̀ tí ò gbọ́ ọ pariwo èèyàn yí padà ọlọ́fẹ́ fàdíẹ̀ ní àgbàdo ó sì mú kùmọ̀ lọ́wọ́ lónìí mo fẹ́ fún ni mọ́ bọ̀ ṣé yọ wá òun ṣe pèlè èèyàn ọlọ́run fẹ́ kó yí padà ṣé èpèlè èèyàn máa fi yí padà àbọ̀sàdúrà fún Allahumma yidi qawmi fa innahum la ya'lamun ara tí ń dá wàhálà rẹ̀ ẹlòmíì ti ṣetán láti gbọ́ nígbà wá gbogbo ẹni tí ń pè òun ṣàkíyèsí gan ó ti ṣépè burúkú léhùn pé ha kúkú máa ṣépè rẹ lọ wọ́n kò níná wọ́n kò sí làlìjánà ọmọ pé bí o ṣe gbọ́n tó ń sọ yẹn ọmọ pé ìwọ náà lùsì bọ́ ọ bá pè é tí ó sì bọ́ sójú ọ̀nà pẹ̀lú hikma ud'u ila sabili rabbika bil hikma ọmọ pé tó bá pè pẹ̀lú hikma tó bá gbọ́ gbogbo tí bá ń ṣe ilé ayé rẹ̀ wọ́n wọ́n fún ọ ní kọmíṣàn bẹ́ẹ̀ kọ́dà ẹni tí ó ṣe ìlànà pé òun ò lè yí padà iṣẹ́ tó wọ́n máa ṣe nìyẹn òun sì máa sọ àwọn yẹn nínú sẹ́mi pé òye ká mú ọ̀rọ̀ rẹ̀ fúfú yẹ àwa náà á gbé síta torí eré mídíà lòun náà ti sọ àwọn yẹn nù eré mídíà náà láti tún ṣe ó ní ẹ̀yà alùsùnà yẹn gbogbo tó bá wù kẹ́ ẹ ṣe ilé ayé ẹ bọ̀ làwọn máa ṣe ọ̀rọ̀ tó sọ wọn á gbé wá pé ẹgbọ́n tó wí ẹ má dà lóhùn tọ́lọ̀ ní àṣẹ tọ́lọ̀ ní àṣẹ tọ́lọ̀ ní àṣẹ ni o àwa bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n fọ̀nà mọ́ kọ́sàlékún mọ̀nà tiwa náà ó ti ṣe wá sí àbó ṣe wá sí. àmọ́ kọ́ máa tú àṣírí yìí tó sí òun àtìyàwó ẹ̀ yìí tó sí òun àtọ́mẹ̀ yìí tó sí òun àti bàbẹ́ láàlàlà téèyàn bá fẹ́ kéèyàn gbọ́ ọlọ́nà téèyàn máa ń gbé gbà téèyàn fi ṣe kínní téèyàn fi gbọ́ bí ọba wa gbọ́ náà bá nàbí ṣe ní sùúrù tó léra wọn tó sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lo ikima tó lo làákàyè tó ṣàdúrà ṣé gbogbo ẹni tó pè lọ́gbọ́ ọlọ́run ti kádàrá gbogbo nǹkan akáka ń sọ àmẹ́yẹ lómi tó pè sáàsì wàláhì àwọn akẹ́sẹ̀ tí ni mo gbọ́ mo fi mọ̀nà
mo láwọn míì náà gbọ́ tí wọ́n mọ̀ náà àwọn míì náà gbọ́ tí wọ́n mọ̀ náà kódà ń bẹ ẹnu ẹbí tèmi náà tó gbọ́ tí wọ́n mọ̀ náà mo ní má dúpẹ́ fún mi Allah ni kò má dúpẹ́ fún yahdillahu li nurihi man yasha ọlọ́run lọ́ba ti fẹ́ni tó wù mọ́nà ẹnì kọ̀ọ̀kan kọ́ lọ́mọ sọ wá nù o àtàásùbùl qawmi al-madrasi ilé kéwu wa àdàbí lèmi gbogbo ń tàdàbí bá ń ṣe bó ṣe kó burú tó ó ti correct wàhálà lọ́fẹ́ máa dálẹ̀ yẹn òun ṣe ẹlẹ́yàmẹ̀yà kì í jẹ́ kí Islam balance ẹ sọ fàdàbí tó bá ṣe tó kú díẹ̀ káàtó pé tó ṣe yóò kú díẹ̀ káàtó ọlọ́run sọ báyìí anábì sọ báyìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àná mọ̀ríkàsí ìpè mọ̀ríkàsí lèmi gbogbo tí àwọn mọ̀rákìsà bá ń ṣe lọ́kọ̀rẹ́tì wọ́n ṣe mistake wọ́n dẹ̀sìn rú ní ẹ mọ̀rákìsà tó bá ṣe tó kù díẹ̀ káàtó ẹsẹ̀ kí ni ẹgbẹ́ sákèsí kíyàn ní ẹ ana sálàfì ojú ọ̀nà sàlàfíyà ni àmọ́ tó ń ṣe yìí àwọn sálàfì ṣe àwọn àfiọ́lẹ̀ àní fiọ́lẹ̀ o mo pe àkíyèsí kan fáwọn ọmọ ìyá tí wọ́n yasa lọ́dún kan àwọn yẹn wọ́n ń rọ̀jò fóònù lé lérí ní àwọn ọmọ ìyá súnà pé ọ̀rọ̀ yẹn ó lágbára mo lọ lágbára èmi náà mọ̀ sọ ni káwa náà ká lè túra wá sí ní tó dá ń bẹ lọ́wọ́ rẹ àmọ́ ò pìrìsẹ́ǹtì ẹ̀ dáadáa ó ní tíọ́rì àmọ́ ò ní pírátíkà sẹ́gbẹ́lómi ní tíọ́rì gan ọ̀ hàn kan sí ìdífà ọmọ gbogbo tó yẹ kó mọ̀ àmọ́ tó bá dọ̀rọ̀ afẹ́ pìrìsẹ́ǹtì ẹ̀ yóò bá máa ṣe bí aláìmọ̀kan yóò máa ṣe gbà tí wọ́n ti fún ní sàtífíkẹ́tì àlìjánà al-akhirah kò sẹ́ni kankan tó lè sọ pé wọ́n wà àlìjánà àfẹ́yàn tó lọ́n bá fi síbẹ̀ kódà ẹni tó mọ̀nà gan lọ yẹ kẹ́rù ọmọ bàjú ẹni tí ò tí mọ̀nà lọ torí ọlọ́run ọba láàrin ìṣẹ́jú kádìjú káyà kò sí àrà tí ò lè fẹ̀dá rẹ̀ dá o wọ́n gbà gbogbo kéwúrí ó gbàgbé pé ọlọ́hálíkọ̀ rí pé ìwọ náà ṣe sí tààjù rírí Bal'amu bun Ba'ura ebi wòlíì nínú àwọn wòlíì àwọn Bani Isra'ila ọlọ́run yọ kó mẹ́ ọlọ́run fún ní ismul azami tó bá ti pè ọlọ́run pẹ̀lú ẹ̀ ọlọ́run fún ní kanáà ọlọ́run nígbà wọ́n Bal'am ọ̀yẹ́ gbọ̀n kan báyìí tó bá ti fẹ́ kankan sábẹ́rẹ̀ lọ́wọ́ mi kọ́lọ́wọ́ bá aláwọ̀ sọ fún yàn pé gbà tó bá ti fẹ́ sápè mí pẹ̀lú ẹ̀ kí n fún ọ ngbọ padà ya Ọlọ́run padà yọ kó náà wọlé rẹ̀ ìdá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o la tasta'zi bil mad'uwin má máa fẹni tí ò ń pè sákìyèsí sí yẹ̀yẹ́ má máa fi ṣẹ̀fẹ̀ má máa yẹ̀yẹ́ torí ìwọ náà máa tí ó gbẹ̀yìn tiẹ̀ náà o sì máa tí ó gbẹ̀yìn òun wọ́n bá wọ Ọlọ́run lè parọ́ ẹ̀ tí wò ní mànàmá sọ́dẹ́ pé òun ní padà mànà ó sì kú ó sì wọ̀ náà gbogbo èyí tó ti sẹ́yìn ni Ọlọ́run sì nígbà wọn èyí tóun ti ṣe sẹ́yìn Ọlọ́run ti fèrèjì àwọn kan lẹ́yìn ká máa sunkún jù ó jòkólẹ̀ bígbà tó ti gba sàtífíkẹ́tà Jánnà kọ́ máa hákẹ́ fèrè fáwọn èèyàn pé lábájá káfèrè bígbà tó dé pé òun Ọlọ́run gbé kálámù pé kọ́ máa sáyẹn àti káfèrè ọ̀kan yanu jò ní ó ní èmi pé àwọn èèyàn kèfèrí èyí kẹ́ máa sọ pé ẹni bá ṣe nǹkan báyìí kèfèrí ni mo ní ẹni bá ṣe nǹkan báyìí kèfèrí náà Ọlọ́run bá ń sọ ní Kùránì àbí Ọlọ́run tí gbọ́ kí n máa lágbájá o kí n dákọ̀ rẹ̀ kí wọ́n ní kèfèrí ni o ẹwọ ẹ̀sìn tó ń ṣe ẹjẹ́ àlọ́ lẹ́sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ká láníyàn dáadáa pé a fẹ́ káwọn èèyàn mọ̀nà sọ́dẹ̀ tó bá fẹ́ fáwọn èèyàn mọ̀nà yóò ṣe wàhálà lọ́sàn-án yóò pè wọ́n lọ́sàn-án yóò máa ṣàdúrà fún wọn lóru wàdáìyá al-haqiqi kọ́lọ́mọ́sá ìfàwọn náà sínú wọn gbogbo ẹni tí bá ń pèpè sójú ọ̀nà òdodo ọ máa pè wọ́n lọ́sàn-án àwọn tó ń pè yẹn ọ máa dárúkọ wọn fọlọ́n lóru lọ́kọ̀ọ̀kan pé wọ́n lọ́n mùdírù lékeu báyìí ọlọ́mọṣà bá ń fi mọ̀nà àwọn ọmọ lékeu rẹ̀ ọlọ́mọṣà bá ń fi wọn mọ̀nà àáfàá báyìí ọlọ́mọṣà jẹ́ orí ojú ọ̀nà jọ́ lè tẹ̀lé ìyá báyìí tí ń takò wa ọlọ́mọṣà wọlé àánú rẹ̀ mọ́ṣà jẹ́ ó mọ̀nà mọ́ṣà sílẹ̀ máa jẹ́nà ìwọ gangan ló ń pèpè sójú ọ̀nà Ànábì wa Muhammad. níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àwọn kan tí wọ́n máa ṣẹlẹ̀ tá a bá lọ lè mú àwọn nǹkan tí ń fa wàhálà yìí tá a bá lọ lè mú wá sópin a máa sọtẹ̀ lẹ́yìn náà agbára ọ lọ wala tanaza'u fatafshalu wa tadhhaba rihukum agbára ọ lọ oníṣà àdọ̀lẹ́ èmi ń takò yín ẹ̀yin náà ń takò mí àdọ̀lẹ́ a máa wá rán àwọn tó máa ń spy wọ́n máa wá sí ìjòkó tiẹ̀ tàwọn eléyìí náà lọ tọ̀dọ̀ tiwọn náà wọ́n máa sọ láì fi a máa gbéra wa lọ́tọ́lọ́pàá
àwọn Sunday àtàwọn Deborah àti àwọn Kọ́ńfọ́ wọ́n máa ní imam ọ̀yá rojọ́ tiẹ̀ náà ọ̀yá ustaz wọ́n náà sọ tiẹ̀ ẹ kọ́kọ́ lọ lè ti ilé kí oyin àti mọ́ṣáláṣí iná kí n tó wá ronú kí ni mo fẹ́ sọ ẹ dákun yín sì ti ń ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ jẹ́ mọ́ a máa gba lọ́ọ̀yà ká máa kóra lọ kóòtù àbí nígbà tá a bá sì wọ́n ń parọ́ oye táwọn kan fẹ́ fi rọ́lẹ̀ táwọn kan ní òdodo láàmú sọ ṣe é mọ̀ pé tó bá padà yá yọ padà fẹ́ dìjà ibo lákò lọ ọ̀dọ̀ ìjọba lákò lọ ìjọba náà máa dájọ́ mọ́ṣáláṣí wípé mùdírù ẹ̀yin náà alábùkún ní I'm sorry to say o wọ́n àfà wíwọ́ ṣe wà yìí khalifa ni ọ́ àmọ́ bàbá ẹ̀ nítorí ṣe yọ̀dá khalifa tẹ̀yẹ kọ́ ma bá àwọn yẹn sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ káwọn yẹn ọmọ pé kí ni khalifa fẹ́ wílé ni ó ọlọ́run ní agbára yẹn lọ ẹ́ dọ̀lẹ́ lẹ́yìn náà àdánwò tí ó bá àlùmọ̀ tá a bá tètè lọ lè túbá káwa ó túnra wa ṣe kẹ́yìn náà ó túnra yín ṣe kí gbogbo akájọ́ dọ́mọ àlìjánná òun náà ni pé àwọn yẹn máa sọnù àwọn èèyàn ń tẹ̀lé àwọn èèyàn ní tẹ̀lé afọ́jú ni wọ́n ṣe wo kí ló wà lẹ́yìn ẹ̀ mọ́ lẹ́yìn náà ó lè padà wá di ìjà tá padà wá yọ àáké àtàdá tí wọ́n padà máa tilé kí wọ́n máa ti mọ́ṣáláṣí àwọn èèyàn máa wà lẹ́wọ̀n àwọn nìkan fi wọ́n pa wọ́n fásitì kò díẹ̀ torí pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ nínú society kí làbáyọ tẹ́yìn bá fẹ́ kó nínú wàhálà yìí alákọ̀ọ́kọ́ kí n máa lọ lè kéwú torí kéwú náà ní ìmọ́lẹ̀ ẹ̀sìn tí wọ́n bá ti ń kéwú ọ̀rọ̀ àbáyọ ẹlẹ́ẹ̀kejì gbogbo akápadà sínú àgbọ́yé ẹ̀sìn àwọn tabi'un àtàwọn sahaba tí wọ́n súnmọ́ ànábì lẹ́yìn náà gbogbo tá a bá ṣe ká máa ṣe nítorí Ọlọ́run ọba wa lẹ́yìn náà ká máa dákẹ́ lérí gbogbo àwọn aburú tí máa ń lọ láwùjọ tẹ́lẹ̀ ká bá ti sọ aburú kan síta ẹ̀yin náà dìde ẹ fi pa aburú rẹ̀ rẹ́ torí tẹ́ ẹ bá fi lè dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀sọ̀nù ẹnu ẹlòmíì dùn tọ́ba yìí sọ pé àlọ́ ti da lè lò yọ́dẹ̀ mọ́ àyàtà dé síwá yọ́dẹ̀ lọ́lọ́lọ́ wọn náà sì gbà pé bẹ́ẹ̀ ni ipe ní báà nìkan là ní sí kíni láàánú lọ yọ sọ irọ́ yọ sọ di kíni òdodo lẹ́yìn náà ká máa ṣàdúrà fúnra wa ká máa ṣe fúnra wa àwa tọ́lọ̀ ti yé ká máa ṣàdúrà fáwọn tí ò ti yé náà Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman gbogbo àwọn tí wọ́n ti lọ náà àwọn bàbá yẹn tí wọ́n sì gbìyànjú èyí ti pa wọn ká kọ́lọ́n bá wa kẹ́ wọn kọ́lọ́n bá wa gbàbọ̀ wọn ká máa ṣàdúrà fún wọn ṣẹ́dá àwọn tó jẹ́ pé àwọn ròdòdó wọn tẹ̀lé ọ̀rọ̀ wọn kù sọ́dọ̀ Ọlọ́run kò sí lọ́wọ́ wa lẹ́yìn náà wala taj'al fi qulubina ghillan lil ladhina amanu ká máa bẹ̀rẹ̀ kọ́lọ́n máa fi ìkórira mùsùlùmí sí wa lẹ́mìí àdúrà ni o àwọn ẹni tó ti lọ ní àwọn ẹni rere ní àwọn sàhábà nínú àwọn tabi'un àwọn ìmáàmù àti gbogbo àwọn ẹni rere tán ti lọ àwọn afá ńláńlá wọ́n máa kórira wọn o àwọn ti ṣe tiwọn kí wọ́n náà múra láti ṣe tiẹ̀ kọ́ máa ṣàdúrà fún wọn lérè yìí tí wọ́n ṣe tọ́da èyí tó kù díẹ̀ káàtó ká máa tọrọ àforíjì fún wọn kọ́dà yìí dérí àwọn àfáà nílẹ̀ Yorùbá wa táwa wáyé àwọn kan wọ́n ṣe bí pàṣẹ mọ́ àwọn kan wọ́n ṣe bó ṣe yé wọn mọ́ àwọn kan wọ́n ṣe ìdajì ọ̀dà ìdajì yòókù ó burú a máa tọrọ àforíjì fún wọn àmọ́ ẹni tó bá ṣẹbọ nínú wọn tó sì mà àforíjì wa ò lè ṣiṣẹ́ o àforíjì wa ò lè ṣe kíni kò lè ṣiṣẹ́ o torí pọ́ mọ̀ kó tó lọ tábà ń tọrọ àdúrà fáwọn èèyàn àwọn tí ò sínú ẹbọ tọ́jú pé wọ́n ní àwọn àṣìṣe kọ̀ọ̀kan ni àwa bẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ wa nímọ̀ tí wọ́n ṣe wá láǹfààní kọ́lọ́mọ́sà bá wa kẹ́ gbogbo wọn àwọn tán bẹ́ẹ̀ lé ayé kọ́lọ́mọ́sà bá mú wọn dó kọ́lọ́mọ́ bá aláàkó fi wọ́n nílẹ̀ lérí túnà nẹ́bọ̀ Muhammad àwọn tán ti kọ́ wa ń kéwúrí tá àwọn sàlàyé fún sí pé àní bí ó ṣe rí kọ́ òun mo tún lọ lè bọ́ kan náà àwọn àfáà wa ń gbà mọ́ lọ lọ́rin tọdún tá a ṣe tán yìí mo jòkó tí wọn mo ní àní bẹ́ẹ̀ ṣe rò ń kọ́ àyà Kùránì àdísì ni àwọn ni wọ́n fọwọ́ wálé alùbátà sábà yìí pé alùfù lélẹ̀ bá lélẹ̀ eléyìí ni tọ́ èmi náà wá jòkó pẹ̀lú wọn lọ́sẹ̀ tó lọ mo ní ṣe rí àwọn èrò kan tẹ́ ní àyà báyìí takò mo sì sọ̀rọ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bàbá ń dákẹ́ ní tọ́ Ọlọ́run ṣàánú wa tọ́ ọwọ́ akú gbígbọ́ àbí mi ṣe kí ni èmi sọ tèmi gbogbo wọn náà á láàánú wọn báwọn náà ṣe láàánú wa nígbà táwọn kékeré ẹnu ọba tí wọ́n mọ̀ tí wọ́n ń kọ́ wa ọkọ̀ rẹ̀ ti kọ̀kọ̀ rẹ̀ sí wọ́n sàn kọ́ wa lánìyàn pé àwọn fẹ́ ká dà fà kọ́dà wọ́n tún ṣàdúrà fún wa pé kọ́lọ́ ń sọ yín dà fà súnà wọn ò sì mọ̀ pé inú táwọn ṣe kò sí súnà mẹ́ àwọn náà ní fọ̀rọ̀ wọn ṣeré lóru pé Ọlọ́run àfáà mi tí wọ́n bẹ láyé tọ́jú pé wọ́n ti kú
ibi tí mo fẹ́ kó yé wọn ní dáadáa kọ́lọ̀ ní ó yé wọn látara bẹ́ẹ̀ àdúrà rẹ̀ lè lépa bá wọn wọ́n kàn pé wọn náà ni pé àfa wa aláyé tó ń ṣe ń jò ní wá tó ń ṣe fún mi tí wọ́n sì gbọ́ tí wọ́n sì gbà àwa bẹ̀ lọ́n gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wọn náà kọ́lọ̀ ń kó sí wọn ní ọmọ alálùbáríkà ìlú wa ilẹ̀ Yorùbá kọ́lọ̀ má da Islam rú ń bẹ̀ gbogbo àwọn àfa pátá kọ́lọ̀ wọn bá aláàkójá gbọ́ra wáyé kọ́lọ̀ wọn bá aláàkójá lè tẹ̀lé òdodo kọ́lọ̀ wọn bá aláàkójá ródodo lódodo kójá lè tẹ̀lé kọ́lọ̀ ń járe irọ́ nírọ́ kọ́lọ̀ ń járe jìnnà sí ìfẹ́ inú àṣetáni kọ́lọ̀ ń kó lè jìnnà sẹ́ni kọ̀ọ̀kan wa kó wá fún wa láti bọ̀ tán dáadáa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخواناً